tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń bú Lumini. The only thing tí obìnrin tó wà successful tó ní owó, the only thing tó need ní ọkùnrin tó lè ṣe dáadáa lórí bẹ́ẹ̀dì fún, tó lè satisfy as a man. Ti yé yín sìn. Lumini ti wà completed bó ṣe wà yẹn because I understand joy I understand. Oríṣiríṣi ọkùnrin ló máa ti wá sínú ìgbésí ayé ẹ̀, but they are not giving her that peace. Kò tí yé yín. Àìmọye èyí tó máa ti kọ́lé fún, àìmọye èyí tó máa ti ra mọ́tò fún, but they are not giving her that peace. Wọ́n. Hello? Ṣé wà pa? Mo máa post ginger yẹn lẹ́ni. Mo máa post ẹ̀. Yeah. Tí bá ti ń lọ, màá bá yín post ẹ̀. All right then. Kí n fi pamọ́ sí. Okay. But owó yẹn máa ti lọ sókè nìyẹn. Ṣé mo pé £7 ni mo gbà fún postage? Òmìnira lè fẹ́. 120 ní £100. Yeah, ó máa jẹ́ £18 máa jẹ́ postage then. Bí £17.25 ní postage máa jẹ́. All right then. Only £50 máa jẹ́ 50. 50 ló máa jẹ́ only £50. No, me ní half of only £100. 15 is £50. 120 is £100. All right then. So postage máa jẹ́ £18 ṣá. So ó máa kù £11. Then máa fi kún postage. All right. Okay, same account. All right then. Bye now. Ṣé kò yé yín sí? Ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá. Let me tell you one thing. Tí ẹ understand ní obìnrin. Bí mo ṣe wà yìí nsìn, it is very very hard láti kàn submit for any kind of random men tí ò lè add into my life and you want me to submit for you. Ìwọ tó yẹ pé mò ń bọ̀. How do you want that? It is very very hard. Fún obìnrin tó wà successful tí ò depend lórí ọkùnrin owó, kò depend lórí owó ẹ̀. Kò ìwọ gan ló tún depend lé lórí. It's very hard. Ẹ má jẹ́ àtúnra wa. It's very hard. Tó bá sọ̀rọ̀ ó máa hard láti jẹ́ kí obìnrin yẹn lè ṣe. It's very hard. So kí gbogbo yẹn sọ pé ó lè ní bàbá Ìjẹ̀ṣà, ó lè ní bàbá Ìjẹ̀ṣà, gbogbo alamọ̀ pé pedophile ni. Ẹni tó gbé sílé ó mọ̀. Ó sì yẹn. Nǹkan tó mú ní happiness fún ẹ understand yẹ. Ẹ understand Lumini. Ẹ lè understand. So ẹ fẹ́ kó lọ jáwù láti gbà. Ẹ fẹ́ kó lọ já obìnrin tó yẹ kó máa bá tiẹ̀ jẹ́ lórí social media jẹ́. Ẹni obìnrin mélòó ló ti bọ́ síta ńsìn tó sọ pé wọ́n já ọkọ òun gbà ni. Obìnrin mélòó ló ti bọ́ síta ńsìn tó sọ pé Lumini ló gbọ́ ọkọ mọ́ mi lọ́wọ́. Kò sí. Joy pé kò sí obìnrin kankan tó ṣe sọ yìí pé husband snatcher ní Lumini. Joy yẹn lásán. Mo like it joy yẹn gan. Mo like joy yẹn gan. Ẹ má dé gbàgbé obìnrin tó bá ń wá ọmọ, they are desperate. Ó sì yé yín sìn. They are desperate. Ẹ dẹ̀ rí àwọn ọkùnrin míì wọ́n wà desperate gan. Wọ́n mọ̀ pé obìnrin ó wà desperate. Obìnrin tó bá ń wá ọmọ. Ó tún wá jẹ́ ọ̀dọ̀ ẹ̀ lóde. Ọ̀dọ̀ ẹ̀ lóde o. Ọ̀dọ̀ ẹ̀ lóde. Ọlábísí. Ẹ̀yin tèmi ẹ má bínú ẹ jọ̀ọ́. I'm so sorry. Anything tí ó happen there. I need to pick that call. It's very very important. Ẹ jẹ́ n sáré send nǹkan tí mo fẹ́ send sí ẹni yẹn. Oh Jesus. It is saying there. Anamayewa, you are not about it. You are Anamayewa, you are right about it. Make what make her happy. God will bless you. Let me tell you one thing. My mindset, O ma ni mindset, pe to ba ni ma tell you.
More we pay liability in a lot of men. Let me tell you one thing. You know, I've seen 99 and 100 is bullshit. Man realize a lot of men, they are liability. To bat him feed the ọkùnrin, that man don't want to stand up and look for something to better them life. They will remain there. To ma fẹ́ wa mọ́tò, they want you to buy the car for them. Because you want that man to grow. Báwo ni wọ́n náà ṣe máa grow? You want the man to go accepted. Tẹ́lẹ̀ máa sọ báyìí. Mo lè fẹ́ kólẹ̀ ní tí love bá ti wà ńbẹ̀. Now tí kólẹ̀ bá pè mí lójú títí máa bẹ́tọ̀ sí lójú ni. Because mo kì í ṣe carer. I am not a carer anymore. Do you understand now? Mo ń ṣe carer. Because you see all these men tó yẹ pé wọ́n ní, they don't want to fight. You see the way you are so eager from floor to raise her up. They don't want to be like that. Because they know pé àwọn máa gbawó lọ́wọ́ ẹ̀ ṣá. Ó ti yé yín, kò tí ọ̀rọ̀ yín ò yé yín. Wọ́n mọ̀ yí pé ó máa fáwọn olówó ṣá ni because ẹ ti ń date, ẹ ti jọ like ara yín, ẹ ti ń fẹ́ra yín. Wọ́n mọ̀ pé àwọn máa rówó gbà lọ́wọ́ ẹ̀. Do you understand now? So their life will be pause. Ó máa pause ayé wọn. Instead of them to fight for them life, they will not fight for them life, they will pause their life. Wá di pé ìwọ ló ń bọ́ wọn, ìwọ ló ń raṣọ sí wọn lọ́rùn, ìwọ ló ń ra bàtà sí wọn lọ́rùn. Ṣé kò yé yín sìn? But this lady, ó ní ìdí ọmọ. Baba Ijesa lọ́mọ yẹn ti wá. Kò mean anything. Choice oníkálukú, nǹkan tí inú tèmi dùn ní pé ayé ò padà dàbí sílísì. Kò bá wọn já nǹkan gbà. Let me tell you one thing. Ìgbà tó máa já Baba Ijesa gbà, kò sẹ́ni kankan tó wà nínú ìgbésí ayé Baba Ijesa. Ẹ gbàgbé pedophile for now. Ẹ pọ̀sẹ̀. Ó ti yé yín. Èèyàn ló ń fẹ́ bandit. Ẹ wo àwọn tó máa ń pa àyàn, tó máa ń fi ọ̀bẹ. Ó dẹ̀ mọ̀ yí pé ẹni tó ń dóhun, ó máa ń ṣáyàn lábẹ́ ni. Ó tún máa ń help ẹ̀ láti bá ṣẹ́. Ó dẹ̀ jẹ́ ìyàwó ẹ̀. Èèyàn kan ló ń fẹ́ àmúrọ̀bà tó ń fi ìbọn pa àyàn. Èèyàn ló ń fẹ́, ṣé Baba Ijesa ti pa àyàn rí? A mọ̀ pé nǹkan tí Baba Ijesa ṣe kò ń ṣe nǹkan tó dáa. Torí pé wọ́n sọ wípé obìnrin yẹn ó ní ọmọ obìnrin lọ́wọ́. Òun ló mọ̀. Tó bá jeopardize life ẹ̀ because of her happiness. Wàhálà tí ẹ̀ nìyẹn. Ó ti yé yín sìn. Tí Baba Ijesa láti lè help Baba Ijesa, òun ní kó mú lọ sí counseling. Because mo rí àwọn èèyàn tó sọ pé ṣé ibi tí life ẹ̀ máa fi parí ni tí ò bá lọ fún counseling because ọ̀pọ̀lọpọ̀ bílí pé wọ́n set ẹ̀ up ni. Ó ti yé yín sìn. But video táwa wà lórí punch yẹn, èmi ò rí set up ńbẹ̀. Ó ti yé yín. Ọ̀pọ̀lọpọ̀ believe. But Nigeria la wà. Eléyìí ò ń ṣe abroad. Tó bá jẹ́ pé abroad la wà, Lumini wọ́n ti gba ọmọbìnrin àkọ́kọ́ tó bí yẹn. Wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Social services máa ti step in. Nítorí nǹkan tí history Baba Ijesa. Ó ti yé yín sìn. Wọ́n ti step in. Torí pé life àwọn ọmọbìnrin ó wà at stake. But Nigeria lélẹ̀. Inú tèmi dùn fún Lumini pé kò já ọ̀pọ̀lọpọ̀ gbà, kò bá wọn struggle. Ọkùnrin kankan wá sínú ilé ayé ẹ̀ láti bà ilé ayé ẹ̀ jẹ́. Baba Ijesa ló fẹ́. Kò sí obìnrin kankan tó ń tò sẹ́yìn Baba Ijesa. Ó ti yé yín sìn. Baba Ijesa ti lọ serve ẹ̀wọ̀n ẹ̀. Ó dẹ̀ di dandan kó tẹ̀síwájú nínú ayé. Tó bá jẹ́ ìlú òyìnbó ni wọ́n máa fún ní ó máa lọ fún counseling, ó máa lọ fún class counseling títí kíní yẹn máa fi kúrò lára ẹ̀. Ṣé kò yé yín sìn? Because tí obìnrin ẹgbẹ́ wa tó lè fẹ́ ajígunjalè, Lumini ó yàn nǹkan tó wù ú. Baba Ijesa bá fún ní happiness, nǹkan tó wù Lumini òun ló fowó ẹ̀ rà. Because ibi tí Lumini dé nínú ayé kò lè má tẹ̀lé ọkùnrin tó máa sọ fún pé báyìí ló ṣe máa ṣe kíní kan ni yẹn. Pẹ̀lú táṣẹ́rẹ́ tó wà lọ́wọ́ mi, èmi náà lè tẹ̀lé ọkùnrin tó máa send mi anyhow. Tó máa rán mi káàkiri. Tó máa sọ fọwọ́ lálẹ̀ fún yàrá ìyá ẹ̀ àbí bàbá ẹ̀. Oh, ní lè ṣe wú ẹ̀. Do you understand? Èmi, I'm so happy for you, Lumini. I'm so much happy. Because tí ọba máa já nǹkan gbà, kó já nǹkan tó make sense gbà. Kò ń ṣe nǹkan tó máa padà sọ ẹ́ di wèrè lórí social media bí ìsinmi àjọ. Kò ń ṣe bẹ́ẹ̀. So, tẹ́ bá wá ń bú wọn, tẹ́ ẹ̀ sọ pé Lumini, àṣẹ obìnrin kò sí nǹkan irú nǹkan ìgbà tí tó sì máa sọ̀rọ̀ òṣì jáde lẹ́nu. Ó ní pé anything lobìnrin máa ń go for. Of course, bó ṣe wà lóbìnrin náà ló wà lọ́kùnrin. Ẹ̀yin ò rí yóò Edoche ni. Ẹ rí yóò Edoche. Ẹ wo nǹkan tó lọ settle for. Ẹ wo beautiful wife tó ní nínú ilé yẹn mẹ́ Edoche. Ẹ wo bí obìnrin ṣe ṣe fine tó tí wọn ti àfi tó bá mọ̀. Àwọn tó mọ̀ ló máa sọ yí kó ti bímọ rí. Ẹ wo nǹkan tó padà lọ gbé. Bẹ́ẹ̀ ló ṣe wà nínú obìnrin ló ṣe wà nínú ọkùnrin. Ẹ
má máa sọ pé obìnrin máa ń kánjú bí ọkùnrin ṣe ń kánjú náà ni obìnrin náà ṣe máa kánjú kò sẹ́ni tó fẹ́ kí ìgbọ̀hún lọ ṣó dìgbà tí Lumini bá wọ monopause ṣó dìgbà tó bá wọ monopause ẹ máa sọ pé kí ló ń wò pé gbogbo ọkùnrin ti wá sínú ayé ẹ̀ nítorí pé ẹ̀yin tẹ́ ẹ máa sọ yí pé kí ló dé tó lọ fẹ́ bàbá Ìjẹ̀ṣà òun ni kò ṣe déètì bàbá Ìjẹ̀ṣà nítorí yín ọmọ àwọ monopause òun ni máa ṣe ń sọ fún ẹ má máa wọ ẹnu èèyàn tó bá mọ̀ pé kíní yìí máa fún ẹ ní happiness tí kíní yẹn dẹ̀ wá bá ẹ kó máa fún ẹ ní happiness kò ń ṣe tó bá fún ẹ ní yàmàyàmá bíi ti Lizzy o torí tó bá máa já nǹkan gbà mọ̀ pé nǹkan tó fẹ́ já gbà yẹn nǹkan tó ṣe kókó ni nǹkan tí ò ní fún ẹ ní wàhálà lọ́jọ́ iwájú kò ń ṣe tó máa sọ ẹ di wèrè. Inú mi dùn fún Lumini gan o inú mi dùn torí ojú ẹ máa ti rókun máa ti rọ́sà fún ẹni tó ń wá ọmọ ẹ mọ oríṣiríṣi ọkùnrin tó máa ti pàdé ni èyí tó máa já la wá sọ ni àbí èyí tó wá 419 la máa sọ ni àbí èyí tó wá láti wá ba ìgbésí ayé ẹ̀jẹ̀ la máa sọ ni àbí èyí tó jẹ́ pé òun ló máa tún máa bọ́ àwọn ẹbí ọkùnrin yẹn wọ́n máa dúró pé kí ìyàwó tí ọmọ wọn mú wálé kó máa bọ́ wọn. Èmi ò tiẹ̀ lè tẹ̀lé ẹ náà kí n nídìí ẹ mi nídìí ẹbí ẹ mi ìfẹ́ mọ ẹbí ẹ I don't want to know your family because mo ti bí ọmọ mi nídìí ọmọ látọwọ́ ẹ so I don't want your family. It's just me and you èmi àti ẹnìkan mi nídìí family ẹ I don't want to know your family because I don't want them to stress me. Ibi tí mo bímọ sí yẹn mo wà okay pẹ̀lú àwọn family wọn I don't need your family. Tí bá ń date mi need the family. Don't má fi family ẹ kankan hàn mi need it. I don't want more stress to myself. Come on, you abọ́ wá or abọ́ oríṣiríṣi lọ́mọ máa yọ wá lórí WhatsApp. I don't want. Just me and you. Shike now. Do you understand? O gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́. O gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́. Ẹ nídìí láti máa sọ bẹ́ẹ̀. Pé Lumini o, ìwọ kan ló ṣe gbá, ìwọ kan. Tá bá gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí, ẹ lọ wo ẹni tó ń fẹ́ lọ́kọ. Kò ṣe fojú rí. Ìmí ìjàgùdà lọ́kọ ẹ̀. Àìmọye ẹ̀wọ̀n tí ọkùnrin ẹlòmíì, ọkọ ẹlòmíì tó ti lọ. Ọkọ ẹlòmíì ó worst ju bàbá Ìjẹ̀ṣà lọ. Bí bàbá Ìjẹ̀ṣà dẹ̀ ṣe wáyé tó fẹ́ Lumini, àìmọye àwọn obìnrin tó ń kígbe yìí ló máa fẹ́ dó bàbá Ìjẹ̀ṣà. Àìmọye because wọn ò mọ value bàbá Ìjẹ̀ṣà nígbà tó dá wà. Nígbà tí Lumini ò sí nínú ayé ẹ̀ wọn ò mọ value ẹ̀. Wọn ò mọ value bàbá Ìjẹ̀ṣà nígbà yẹn. But bàbá Ìjẹ̀ṣà wà ní right place. Owó wà ńbẹ̀ gbogbo nǹkan wà ńbẹ̀. Tó máa gbé skin ẹ̀ jáde. Ó mọ̀ pé tó bá mú èèyàn láti inú gọ́tà. Tí ẹni yẹn fara balẹ̀ tó flush gbogbo gọ́tà tó wà lára ẹ̀ dànù. Tó bá wọṣọ sí lọ́hùn àwọn èèyàn onímọ̀ pé wèrè tó mú jáde láti inú gọ́tà nìyẹn. Àfi ìgbà tó bá ṣìwàwù tó wá wọṣọ wèrè yẹn fún padà lọ́mọ tó mọ̀ pé àṣẹ wèrè yìí ló wọnú ilé ìwà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó bá mú wèrè jáde láti inú gọ́tà tó polish ẹ̀. Ṣé máa mọ̀ pé wèrè ni? Wọn ò ní mọ̀ pé ìdọ̀tí yẹn ni. Tó ikọ́ so ti polish ẹ̀. Àfi ìgbà tó bá ti ṣìwàwù. Torí wọ́n máa ń padà ṣìwàwù ni. Àfi ìgbà tó bá ṣìwàwù làwọn èèyàn máa wá mọ̀ yìí pé tó wá gbé aṣọ tó wọ̀ lálákọ̀ọ́kọ́ tó pàdé ẹ̀ tó gbé sí lọ́rùn padà. Ìtọ́ ìmúṣe máa ń sọ fún yín tí ọba máa já nǹkan gbà mọ̀ yí pé kíní tí mo fẹ́ já gbà yìí tèmi ni Lumini ló ní bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kò sí ẹnì kankan lórí social media bí gbogbo social media tó ṣe lànà tó àárí obìnrin kankan tó bọ́ síta tó sọ pé èmi ni ìyàwó bàbá Ìjẹ̀ṣà. Kò sí. Tálẹ́rí tó ń ṣe show fún bàbá Ìjẹ̀ṣà pé ó gbọ́kọ́ mi. Kò sí. Tálẹ́rí tó wá sunkún lórí social media pé bàbá Ìjẹ̀ṣà fi mí sílẹ̀ pẹ̀lú ọmọ oṣù 5. Kò sí. Lumini ò lè di speaker lọ́la ń sìn. Kò lè bẹ̀rẹ̀ sí ṣe show fáwọn èèyàn. Kò possible. Ó máa gbádùn ọkọ ẹ̀ lọ ni a máa gbádùn ọkọ ẹ̀ lọ steady. Kò ń ṣe bí ti láti from fry pan to fire. Ẹ wò gbésí ayé Lizzy lẹ́ni. Ṣé wù gbésí ayé tó fẹ́ jágbà nìyẹn? Tí ó bá máa já nǹkan gbà kan tó máa fún ẹ ní ìsinmi. Ẹ wò gbésí ayé Lizzy lẹ́ni sí. Níbo ló wà lẹ́ni? Ó ti write off. Nígbà tí Lizzy ń dáṣe, ìjẹ́ ìjọba wó ilé ẹ̀. Nígbà tó ń dáṣe. Nígbà tó ti jà láti gbà, ìjẹ́ ìjọba wó ilé ẹ̀. Kí ló wúkọ ẹni tó wá sórí show wa lánàá? Let us gossip. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní link tẹ́ sọ pé nǹkan ṣe láti yẹn. Ìjẹ́ nǹkan ṣe Lizzy. Àtìgbà tó ti já nǹkan ní nǹkan gbà ní àjálù bí. Àwọn á ní let us pray. Wọ́n babaláwo yín tẹ̀ lọ láti jọjọ́ yìí. Ẹ wá ní ẹ fẹ́ gbà àwẹ̀. Àsìkò àwẹ̀ yín ò tí tó. Torí nǹkan tó máa sọnù ó sì pọ̀ gan. Tó máa sọnù. Ẹ̀yin lẹ pé ṣonṣo, ó dẹ̀ di dandan kẹ́ rí ìjà ṣonṣo. Àsìkò àwẹ̀ yín ò tí tó. Báwo lẹ ṣe máa gbàwẹ̀?
ẹ̀yin tẹ́ ń ṣoògùn lójú méjèèjì ẹ wá fẹ́ gbààwẹ̀ ẹ gbọ́dọ̀ mọ Ọlọ́run nísìn ó ti late for you guys to know God. Ṣé nísìn tí ìbínú Ọlọ́run ti dé? Ṣé nísìn tí ìbínú Ọlọ́run ti dé lẹ́yìn lórí? Àtẹni tó ṣẹ̀yìn àtẹni tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ ṣẹ̀ wọ́n ogun lẹ ṣá ń ṣe káàkiri. Inú tèmi dùn fún o kí Ọlọ́run kó jẹ́ kí wọ́n wà kán pẹ́ fúnra wọn. Kò ń ṣe pé bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ṣẹ̀ máa wá sórí social media wá máa tọrọ jẹ. Because ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ kí bàbá Ìjẹ̀ṣà máa tọrọ jẹ lórí social media. Kò ń ṣe pé àṣẹ̀ṣẹ̀ fẹ́ máa dáwó fún bàbá Ìjẹ̀ṣà. No. So tí Ọlọ́run bá ń ṣe dáadáa fún ẹ̀dá, ẹ máa dunnú ni. Èmi ò blame nú mi ni o. Ó ti yé yín sìn. Torí obìnrin tó bá ti wà successful àti rí adé lórí ó máa ń pẹ́ fún wọn. Torí àwọn ọkùnrin tó wà successful ó máa ní ọ̀gá méjì ò lè gbé nínú ọkọ̀. Because ọkùnrin yẹn máa rí rẹ̀ bíi pé no kò ní fẹ́ kí n sọ̀rọ̀ jù kò ní jẹ́ n pàṣẹ nǹkan tí ò make sense. Àbí káwọn family ẹ̀ máa sọ pé báwo ni ìyàwó ẹ̀ ṣe máa lówó jù ẹ lọ ẹ máa gbọ́ silly talk. So bó ṣe fẹ́ bàbá Ìjẹ̀ṣà ẹ kò sẹ́ni tó máa disturb wọn. Èmi like ẹ bẹ́ẹ̀ o ó fẹ́ peace. When you want peace you know what you should go for. Tó ṣe jẹ́ obìnrin tó bá need the peace nínú ayé you know what you should go for. Tó bá jẹ́ obìnrin tó wà successful kò má go for olóṣì èèyàn go for total peace. Because àwọn ọkùnrin kan wọ́n wà determine ẹ wo ọkọ Sisi Alágbo yẹn sìn ó wà determine tá bá wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì sìn bóyá àwọn èèyàn ṣe ń gbé rumor sí kiri wọ́n ti unfollow ara wọn. Ó lè jẹ́ pé Olúṣọlá yẹn àbí kí lórúkọ engineer Alágbo yẹn ó lè jẹ́ gold digger ni kó máa expect nítorí Sisi Alágbo yẹn kò ń ṣe woman yẹn ló yẹ kó settle pẹ̀lú. No. Because ìwọ ló máa gbé bùkátà ẹ̀ títí láíláí. Ìwọ ló máa gbé bùkátà ẹ̀. Àná ọkùnrin yẹn dẹ̀kẹ̀ ó dẹ̀ ready láti ṣe show fún ẹ. It's not the type of a man tó máa gbà fún ẹ. Ó ready láti disgrace ẹ lórí social media. Ó ready láti disgrace ẹ everywhere. Ó ready láti bà tiẹ̀ jẹ́. That is not a good man. Ìwọ gangan fún ara ẹ tó jẹ́ Sisi Alágbo, you still need help. Gbàgbé. You still need help. You don't just settle for less. Engineer Alágbo is a less man that you want to settle your life for. We thank God. Inú tèmi dùn o pé tí ń follow àìtí ẹ̀ ò follow ara yín. Inú ti tèmi dùn bàjẹ́. Pé tí ní kanta inú tèmi dùn. Because who laugh last, laugh the best laugh. A máa sọ fún yín, tẹ́ bá fẹ́ já ọkùnrin gbà. Ó ti yé yín sìn. Ẹ já nǹkan tó ní meaningful. Ẹ já gbà. I'm telling you. Ẹ já nǹkan tó wà meaningful. Ẹ já gbà. Kò ń ṣe non-entity. Tẹ́rí pé ẹni tó fẹ́ sínú ilé gan ó máa ń ba tiẹ̀ jẹ́ lórí social media ni. Tá wá ní ìwọ tí ò ní ba tiẹ̀ jẹ́ tẹ́ bá jà. Ta ni wọ́n? Ìwọ ọkùnrin yẹn kò ń ṣe ọkùnrin tó yẹ kó tẹ̀lé. Tó bá jẹ́ wípé ẹ̀yin obìnrin yẹn máa ń ronú ni. But that particular time ó feel pé wọ́n ló ń rẹ́yìn. Nǹkan tó ṣe rí gbà lọ́wọ́ ẹ ni o. Tí nǹkan tí ò rí gbà lọ́wọ́ ẹ bá ti tán, alákọ̀wé máa kó ṣì lọ ni o. Ó tòṣì ni wọ́n o. Wọn ò lè ṣoríire o. Ṣé ọmọ ọkùnrin tó bá máa ṣoríire nínú ayé ó máa ń tẹpá mọ́ṣẹ́ ni o. Ó máa tẹpá mọ́ṣẹ́ ni. Wàá rí súrà pé lè máa ṣoríire láyé. Ó ti yẹ ń sìn. Kò ń ṣe èyí tó jẹ́ pé tó bá ṣe ní owó yẹn lọ́wọ́ báyìí ó ti ná tán. Ọkùnrin tó bá ti rí pé kò ní saving kò lè ṣoríire o. Torí pé there is no miracle láti di olówó. Ọkùnrin tó bá ń gba 1,000 naira lóṣù torí pé after tó bá jẹun tán kò sí kankan mọ́ kò lè ṣoríire. Kò lè ṣoríire láyé. Kò lè kọ́lé. Ẹnu ọkùnrin ni mo ti gbọ́ pé òun wá obìnrin tó jẹ́ odógún. Ẹnu ọkùnrin. Òun wá obìnrin tó jẹ́ odógún. Ẹnu ọkùnrin. Obìnrin ló máa ń wá ọkùnrin tó jẹ́ odógún. Ṣùgbọ́n ọkùnrin. Ṣé wo ọkùnrin yẹn ló máa sọ pé ó fẹ́ settle pẹ̀lú? Ọkùnrin tó yẹ pé nínú mind ẹ̀. Obìnrin odógún ló wá. Ṣó ní quality tí obìnrin odógún máa fi pàdé ẹ̀? Was set of the circle tó wà. Ṣó ní quality nǹkan tí obìnrin odógún máa fi pàdé ẹ̀? Ẹni tí ò lákòjọ, kò ní savings, kò ní nǹkan kan, ó máa ń depend lórí àwọn èèyàn kó tó jẹun ni. Àwa ló ń wá obìnrin odógún. Ṣó ní quality tó ṣe máa pàdé àwọn obìnrin odógún yẹn? Kò ní. Ó kàn dream and the dream can never come to pass. Ọlọ́run mo fi bẹ́ẹ̀ tó bá ní ọkùnrin tó níyàwó
tó máa já ọkọ ẹgbà tó dẹ̀ mọ̀ yí pé òṣì lọ jágbà jẹ́ kó máa mú lọ oúnjẹ tó ń sè nínú ilé ó máa tó ẹ jẹ nígbà tó mú lọ ni jẹ́ kó mú lọ má sọ̀rọ̀ má bẹ́ni kẹ́ni jà jẹ́ kí ẹni yẹn náà fíìlì nǹkan tó fíìlì nígbà tó wà nínú ilé ẹ̀ pẹ̀lú ẹ̀ má sọ̀rọ̀ má sọ kankan àfi tó bá jẹ́ pé ọkùnrin yẹn jẹ́ odógún wọ́n wá fẹ́ jagbà o lè lo last drop of your blood láti make sure pé wọ́n rí jagbà ìyẹn ló lè fight fún ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkùnrin born through way ọkùnrin tó lálùbáríkà kankan tó jẹ́ pé wọ́n ló máa fìdí ẹ̀ láàárọ̀ wọ́n ló máa fìdí ẹ̀ lọ́sàn wọ́n ló máa fìdí ẹ̀ lálẹ́ jẹ́ kán jagbà jẹ́ kán jagbà ṣó ti rẹ́ni tó jagbà yẹn òun náà ṣe máa filẹ̀ because ó máa rí pé kò add value kankan sínú gbèsè ayé òun ọkùnrin tí ò add value kankan sínú gbèsè ayé ẹ̀ tó bá já ọkùnrin ẹ̀gbà má rojọ́ má bínú má ṣe anything ọlọ́run bẹ́ẹ̀ lift ọlọ́run bẹ́ẹ̀ gbé bùkátà ńlá kúrò lọ́wọ́ ẹ̀ ni because òrí rẹ̀ dáadáa tẹ́lẹ̀ òrí rẹ̀ dáadáa tẹ́lẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ gbé bùkátà ńlá kúrò nínú ayé ẹ̀ ni that's why la máa ṣe ń sọ fún yín tí bá jẹ́ obìnrin tó dẹ̀ jẹ́ pé akúṣẹ̀ òun ni ọkùnrin tí mo gbé sílé kò sanwó ilé kò róúnjẹ sílé ìwọ wá jagbà kí ló kàn mí àwọn èèyàn kan máa rí pé ó mà dákẹ́ mà ní kò máa tiẹ̀ sọ fún yàn kankan ó mọ̀ pé oúnjẹ tí mo bá sílé yẹn kò ní ó máa dínkù kò ní tètè tán because ó tó ṣe ọkùnrin ló máa jẹun láàárọ̀ ló máa jẹ lọ́sàn ló máa jẹun lálẹ́ ó máa jẹ Nigerian food lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ó tó ṣe ọkùnrin ló máa ṣe bẹ́ẹ̀ tó bá rí ó tó ṣe ọkùnrin wà mọ́ ó máa jẹ náà ó lè jẹ òkèlè láàárọ̀ òkèlè lọ́sàn òkèlè lálẹ́ wá ti mọ̀ pé ó tó ṣì lélẹ̀ because ọkùnrin tó bọ́ síta tó lọ ṣiṣẹ́ dáadáa kò ní jẹun ju once a day lọ ebi ò ní pa ọkùnrin tó lówó ebi ò ń pa wọ́n ebi ò ń pa wọ́n wọ́n ń jẹ ju once a day lọ because wọ́n ti ronú bó ṣe máa make owó yẹn business tó ń bọ̀ ọjọ́ kejì ló wà lórí wọn ìwọ gan ló máa fún oúnjẹ lọ wọn tipátipá tó máa ti rí snacks ó ti tó ìjọ tó máa jàjà jókòó láti jẹun ìwọ gan ló máa fọ́ọ̀sì ẹ̀ ò ní rí ọkùnrin olówó kó máa jẹ oúnjẹ Nàìjíríà lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ so tó bá jáwù nǹkan bẹ́ẹ̀ yẹn gbà fi sílẹ̀ má lọ ké bá ẹnikẹ́ni ẹni tó jagbà yẹn ṣe máa fi ẹni tó jagbà yẹn ó ṣe máa filẹ̀ ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pa so reason nílé tí ẹni tí òun jagbà lọ́wọ́ ẹ̀ tí ò tiẹ̀ sọ̀rọ̀ of course kò ní sọ̀rọ̀ tó bá jẹ́ nǹkan tó wúlò ní jẹ́ tí ó máa rí gbàgbẹ́ no ṣé ọkùnrin tó ra mọ́tò fún ẹ lójoojúmọ́ ẹnìkan máa fẹ́ wá jagbà ṣó máa fún wọn láyọ̀ ò ní fún wọn láyà bó jẹ́ kó join àwọn àjẹ́ tó ń fò lọ́sàn tó ń fò lóru wá join ẹ̀ tí wọ́n ní fi rí jagbà inú mi dùn o I'm telling you ẹ̀yin obìnrin kan bú Lumini ni ẹ lè understand other side of her happiness ẹ lè understand ẹ because obìnrin tó bá ti wà successful ó máa hard fún wọn láti rí ibi tó máa settle down sí pé this is home by the time tó máa pè wọ́n by the time tó máa dé ẹ lóhùn tán tó máa wọnú ayé ọkùnrin yẹn ló máa mọ̀ yí pé baba nation ni ó dẹ̀ fẹ́ settle sí nǹkan bẹ́ẹ̀ yẹn wàá tún fi sílẹ̀ kí ni káyé gbọ́ pé mo gbọ́ ọkọ lọ́kọ because ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ kò jẹ́ kó mọ̀ by the time tó máa wá settle pé wọ́n tó ti wọnú relationship yẹn dáadáa ló máa rò pé ọkọ lọ́kọ máa ní níbi tí mo dé yìí kán sọ pé mo gbọ́ ọkọ lọ́kọ no ọlọ́run ò ní jẹ́ ṣé ipò tún fẹ́ rìn síwájú láti tún wá ọkùnrin mi ó fẹ́ rìn síwájú láti tún wá ọkùnrin mi ẹ wo àtírẹ́sì tó fẹ́ bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn tẹ́ bá lọ ka gbogbo issue òun àti bọ̀bọ̀ yẹn àtírẹ́sì yẹn tó máa ń sábà borí yẹn tó fẹ́ bọ̀bọ̀ yẹn ó dà pé òun ni number 4 ìyàwó tí bọ̀bọ̀ yẹn fẹ́ tẹ́ bá lọ ka issue nǹkan tó ṣẹlẹ̀ bọ̀bọ̀ yẹn fẹ́ dò méèlé lórí tó dé fẹ́ because she know what she wants ṣé kò sí fi marriage yẹn ló drop marriage yẹn ni she know what she wants kò fẹ́ rú ẹ̀ ó mọ nǹkan tó ń wá when you know what you are looking for tó dẹ̀ mọ̀ bí tó ti dé nínú ayé ò ní jájàkú gbàgbà I'm telling you wàá já nǹkan tó máa fún ẹ ní peace of mind tó ní rúnù láìfẹ́ ṣó fẹ́ kí ìgbésí ayé ẹ̀ ń dìbì tí Lizzy ìjẹ́ látọdún tí Lizzy ti sọ pé òun já láti gbà ìjọ wo lẹ́rọ òun àti láti kánjọ wà wọn ò ní peace kí láti máa ṣe bẹ́ẹ̀ dé gan orí social media ní Lizzy máa wà tó máa ṣépè lọ́jọ́ bẹ́ẹ̀ dé Lizzy gan orí social media ló máa wà tó máa ṣépè wọn ò ní good home wọn ò ní happiness nínú ilé wọn gan social media ló máa wà ojoojúmọ́ ló fi ń set ring light 24 hours ring light ni
it means the relationship does not have peace. Because what the man was looking for, it was not what he was seeing now. Nǹkan tí ọkùnrin yẹn fẹ́ kọ́ ló rí nsìn. Ìwọ obìnrin tó ní náà, don't settle for less. Ìwọ obìnrin tó mọ̀ yí pé ọwọ́ ẹ̀ kò tó ẹnu. Because gbogbo nǹkan tó bá ní ló máa tà tán kí bọ̀bọ́ yẹn lè jẹun. Tó bá wá jẹ́ ẹni tó máa ṣoríire nínú ayé ńkọ́. Because it's not everybody that is destiny láti ṣoríire nínú ayé. Tó bá ti tó èjì kan tí obìnrin ò bá ti marry, ẹ gbàgbé. Àgàgà obìnrin tó jẹ́ tó wà hard working. Tó bá ti ju èjì yẹn lọ, ó máa hard fún wọn láti ní adé lórí. Òun lè ṣe máa ń rí àwọn obìnrin tó wà hard working. Ẹ máa rí míì, ẹ máa ti ka ọkọ fún lóríṣiríṣi. Ẹ máa rí míì, gbogbo yín mọ̀ pé ọkọ ẹ̀ ó wà useless but kò kúrò ńbẹ̀. Nítorí the fear of unknown. Ọkùnrin míì tó máa pàdé. Ṣó máa worst ìjọ lè lọ kó mú answer yẹn. Ṣó máa worst ìjọ lè lọ. Àbí eléyìí ṣì manageable. Most obìnrin tó jẹ́ pé wọ́n go through a lot in marriages wọn. The fear of unknown ló jẹ́ kí most of them kó ńbẹ̀. Because wọn mọ̀ nǹkan tí universe máa fún àwọn. Ta ni pé a rí mirror ta lè fi wò ni. A lot of them lè máa rí tán máa kúrò ní ọkọ wọn. Because ibi tó wà yẹn, wọn kì í ṣe side chick níbẹ̀. Wọn ṣe side chick níbẹ̀ ibi tí wọ́n wà yẹn. Ó ti yé yín sí. Tó bá fi ibẹ̀ lẹ̀, ẹlòmíì wà tó máa sáré replace ẹ̀. Ibi tí wọ́n wà yẹn, ṣé kò yé ń sí. Ẹlòmíì wà níta tó fẹ́ ipò yẹn. Ipò tí wọ́n wà yẹn. Obìnrin mi kàn fẹ́, ó fẹ́ ipò yẹn. Kò ní ọkùnrin yẹn lára. Kò mind bó ṣe ikú ṣẹ́. Kó kàn fún ní peace ni. Ṣé pé tí ọkùnrin ò bá wà ní peace, àwọn ọkùnrin míì wà pẹ̀lú bó ṣe kú ṣẹ́ tó wọn ní peace lọ́wọ́. Wọn ní peace. Pẹ̀lú bí wọ́n ṣe ní tó, wọn ní peace láyé wọn. Kò sí peace nínú ìgbésí ayé wọn. Ọlọ́run mo fi bẹ̀ ìwọ obìnrin tó bá fẹ́ wọnú relationship, wo ọkùnrin yẹn dáadáa. Wo dáadáa. Nítorí lumini yẹn kò tún gbọdọ̀ ní scandal. Kò tún gbọdọ̀ ní scandal. Ẹ káàárọ̀. Kò tún gbọdọ̀ ní scandal mọ́ èyí tó wà lára ẹ̀. Ó ní owó tó lè fi tún ìgbésí ayé bàbá Ìjẹ̀ṣà ṣe. Ẹ̀rù ò lè bà wá pé ìyà máa jẹ bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà máa gbádùn ayé ẹ̀ ni. Yìí tá máa ń dáwó fún bàbá Ìjẹ̀ṣà lórí social media tẹ́lẹ̀ kò ní sẹ́yẹn mọ́. Life is completely different. Bàbá Ìjẹ̀ṣà máa wọ designer ni. Bàbá Ìjẹ̀ṣà máa lo gold ṣeré ni. In another perspective lèmi fi wò kò ń ṣe pé bàbá Ìjẹ̀ṣà jẹ́ nǹkan kan. In another perspective tá bá wá wo education bàbá Ìjẹ̀ṣà ṣì speak well ju Lumini lọ. Lumini tó yẹ pé tó bá gbé nǹkan síta báyìí wọ́n máa ń correct ẹ̀ ni. Tó bá update bá Lumini wọ́n máa correct ẹ̀. Ti yẹn sí. Ó lè jẹ́ gbogbo nǹkan yẹn ló fún ní ìdádúró. Because education is not a scam. I'm telling you. Education is not a scam. Bí Lumini tó ṣe dàgbà tó bá update wọ́n máa tún máa kọ́ pé báyìí tó ṣe kọ́ ló báyìí kọ́ ló ṣe yẹ kó kọ́. Bó ṣe yẹ kó kọ́ ló ṣe kọ́ yẹn. Ṣé kò yé yín sí? So ẹ̀yin tẹ́ ń sọ pé ṣé wu Lumini yẹn? To my own understanding, Bàbá Ìjẹ̀ṣà gan tún kàwé jùlọ. When you come to education, ó ti yé yín sí. So ẹ gbàgbé owó ni Lumini ní. Of course, they may not take it away from her. Wọ́n lè má take ọmọ yẹn kúrò lára ẹ̀. Ó lè because ó lè má ní social services problem. Tó bá wà nínú UK. Wọ́n kàn máa sọ yí pé torí pé tí bàbá Ìjẹ̀ṣà bá máa gbé pẹ̀lú ẹ̀, ọmọ yẹn àwọn ò ní jẹ́ kọ́mọ yẹn lè wà nínú ayé ẹ̀. Tó bá jẹ́ pé wọ́n máa gbé lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n máa gbé ọmọ yẹn fún Lumini. But tó bá sọ yí pé bàbá Ìjẹ̀ṣà gbọ́dọ̀ gbé pẹ̀lú òun ni, ìyẹn ló máa fi wá take ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Because ọmọ yẹn come first tó bá jẹ́ pé inú UK ni. Tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ láti hospital pé ṣé bàbá Ìjẹ̀ṣà máa bá gbé níbi tó ń gbé. Tó bá ní yes, ibẹ̀ ló máa ti gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. But tó bá sọ pé ó tì,
anytime tí bàbá Ìjẹ̀ṣà bá fẹ́ wá visit ọmọ, there will be supervision. There will be a supervision order. Ọmọ máa supervise yẹ. Tí bàbá Ìjẹ̀ṣà tọmọ bá wà, èèyàn gbọ́dọ̀ wà ńbẹ̀. Èèyàn gbọ́dọ̀ wà nínú ilé yẹn. 3 hours ni bàbá Ìjẹ̀ṣà fẹ́ lò pẹ̀lú ọmọ yẹn ni o, 5 hours ni o. Èèyàn gbọ́dọ̀ máa monitor ẹ̀. Títí ọmọ yẹn máa fi reach the age of 18 years. And bàbá Ìjẹ̀ṣà dẹ̀ máa lọ sí a lot of counseling, parenting classes. Nítorí offend nǹkan tán ti kọ fún yẹn. So, make it, to me, Lumini make the right choice. Ó kò jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà ni. And which, ó ti serve kíní ẹ̀. Orúkọ yẹn kàn ní wọn kàn lè yọ kúrò títí láíláí ni. To me, because bàbá Ìjẹ̀ṣà tá à ń rí yẹn, ó máa fún Lumini ní peace. Because that woman stand by him nígbà tó lọ sẹ́wọ̀n. Wọ́n ti ń date ara wọn kó tó máa lọ sẹ́wọ̀n. Ẹ má gbàgbé. Gbogbo ìgbà tó wà lẹ́wọ̀n, ẹ̀yin mélòó lẹ gbé oúnjẹ lọ fún bàbá Ìjẹ̀ṣà? No. Ẹ̀wọ̀n tí bàbá Ìjẹ̀ṣà wọ ẹ̀wọ̀n tó gbádùn ni o. Kò ń ṣe ẹ̀wọ̀n tí gbogbo yín máa ń wọ o. Torí Lumini ò ní bàbá Ìjẹ̀ṣà. Ṣé ẹ dáwó court case? Ṣé ẹ dáwó lọ́yà fún bàbá Ìjẹ̀ṣà? Ṣé ẹ dáwó lọ́yà fún? Àwọn tó gba lọ́yà fún nìyẹn. Lumini stand by him. Èmi ò oppose ẹ. Because I will never impose anything on you. Èmi ò oppose Lumini. For I chose of a man. When a man give you peace, you will spend your last card on that man. You don't know the meaning of peace. You think money can buy peace? Money cannot buy peace. Ṣé ọkùnrin tó yẹ kó ti ní lọ́pọ̀lọpọ̀ òun fine tó dẹ̀ fine tí gbogbo pimples ayérayé tó ti ba gbogbo ayé ẹ̀jẹ̀ tí ò ní smooth skin tádẹ̀ tó máa ṣe bí pé òun fine. Wọ́n ọkùnrin yẹn kò ní fẹ́ rẹ̀ ńlẹ̀ kò ní fẹ́ fún ẹ ní peace. Ọkùnrin tó máa dédé wù ẹ́ lójú tó máa sọ pé òun fine jù ẹ lọ. Nínú ọpọlọ ẹ̀ tí ò bá fún ẹ ní peace, bàbá Ìjẹ̀ṣà ó wá fún ẹ ní peace, ó ní fẹ́ wo àgbàwọ́n ẹ̀. Ó ti yé yín sí. And Baba Ìjẹ̀ṣà is not protesting for governor. Baba Ìjẹ̀ṣà is not protesting for president. And the gbọ́ nínú history Baba Ìjẹ̀ṣà pó ti pààyàn rí. Àbó ṣòbò lábàṣà. Nǹkan ẹyọ kan tá kàn gbọ́ nìyẹn. Èmi ò dẹ̀ nílé sọ pé wọ́n set it up. Ìní bá yín sọ. Because me, I'm against people that normally does such things. You see, I will be always against them. Regardless anybody who was surrounded about it. Baba Ìjẹ̀ṣà got to move on. Either Lumini or not. Baba Ìjẹ̀ṣà need to be with a woman. Ẹ gbàgbé òṣì. Baba Ìjẹ̀ṣà got to be with someone. Ẹ gbàgbé. Ó ní láti wà pẹ̀lú èèyàn. Ṣé kò yé yín sí? Ó ní láti wà pẹ̀lú obìnrin. Ó dẹ̀ gbọ́dọ̀ ní obìnrin ni. Torí kí nǹkan bẹ́ẹ̀ yẹn má tún lọ ọkọ ọmọ. Obìnrin gbọ́dọ̀ wà nínú ayé ẹ̀ kò gbọ́dọ̀ máa lákìkí nìyẹn. So wà okay lọ́dọ̀ ti tèmi. Inú mi dùn fún Lumini. Inú mi dùn fún. So tá bá rí obìnrin tó ń bú wo ara ẹ̀ wò kó gbẹni tó gbé sílé. Ṣé ó fine tó Baba Ìjẹ̀ṣà ni? Ṣé yín ò rí pé owó dá lára? Ẹ lọ wo photo tí Baba Ìjẹ̀ṣà àti Lumini yà. Ẹ lọ wo photo tí wọ́n yà. Àwọn tó pera wọn ní billionaire òjijì gan wọn ò fine tó yẹn. Àwọn tó já láti gbà gan wọn ò dá tó Baba Ìjẹ̀ṣà. Àwọn tó já láti gan gbà. Ìjẹ́ tí photo wọn ṣá. Ẹ lọ wo Baba Ìjẹ̀ṣà. Mo dẹ̀ mọ̀ yí pé àwọn obìnrin máa fẹ́ dó Baba Ìjẹ̀ṣà lọ́wọ́lọ́wọ́ báyìí. Lẹ́yìn tí Lumini tó ti parí iṣẹ́ sí lára tán. Wọ́n máa fẹ́ máa dó àwọn tó close mọ́ Lumini gan. Wọ́n fẹ́ dó Baba Ìjẹ̀ṣà. Wọ́n fẹ́ gba Baba Ìjẹ̀ṣà mọ́ Lumini lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa fẹ́ kí òun bímọ fún Baba Ìjẹ̀ṣà. Ẹ lọ kọ ọ̀rọ̀ yìí sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni Baba Ìjẹ̀ṣà ló máa fẹ́ dó Baba Ìjẹ̀ṣà. Wọ́n gangan ló máa sọ bẹ́ẹ̀ fún Baba Ìjẹ̀ṣà. Obìnrin nísìn ló máa toast Baba Ìjẹ̀ṣà by themselves. They want Baba Ìjẹ̀ṣà to themselves. Tó bá easy, run it. Tó bá easy, run ẹ̀. Ẹ lọ wo a lot of successful women. Wọ́n máa ń fi owó ra oko ni. Wọ́n ò rí ọkùnrin yẹn tó máa fún wọn ní that hodge tí wọ́n wá. Wọ́n máa ń fowó ra oko ni. Ẹ lọ wo a lot of successful women. Wọ́n ní peace. Wọ́n máa ń fi owó tó ní. Òun náà máa fi ra oko tó máa dó wọn. Wọ́n tún máa bẹ ọkùnrin yẹn ní gan pé kó dó àwọn. Ẹ lọ wo wọn.
at the end of the day wọ́n máa wí pé nonsense ni oko táwọn fowó wà gan rubbish ni bàbá Ìjẹ̀ṣà ní full package ẹ yóò rí pé ọmọ ga ni tẹ́ bá wo ìka ẹ̀ bí alájà kan láti ṣe sọ tẹ́ bá wo àtàpàkù bàbá Ìjẹ̀ṣà ẹ mọ̀ pé ó gbé kinní yẹn sábẹ́ mo dẹ̀ mọ̀ pé nǹkan tí Lumini need ni so ẹ̀yin èèyàn ẹ need láti máa bú woman yẹn her taste is not my own taste our own taste should not be your own taste our own choice of happiness is different from my own choice of happiness ìwọ bàbá Ìjẹ̀ṣà yẹn kò lè wọlé mi kábọ̀ síbọ̀ sí mo máa sọ pé yes fún láíláí because ọmọ obìnrin méjì ni mo bí kò sí bó ṣe lè sọ pé òun ti change tó mi ní lè sùn mi ní lè ju ojú mi méjèèjì mi ní lè dì tí bàbá Ìjẹ̀ṣà bá sọ pé òun wá kí mi lé mi ní lè díjú ṣe pé we are different in life tí Lumini ṣe lè handle bàbá Ìjẹ̀ṣà kọ́lẹ̀ lómi máa ṣe lè handle we are different in life choice of Lumini happiness is different to me kò lè move closer sọ́dọ̀ mi nǹkan tí ó ṣẹlẹ̀ ni máa sọ pé ó ṣẹlẹ̀ má ti máa rò má ti máa imagine tó bá jẹ́ pé ibi tó ti mú náà lọ láti wà ní tí máa ṣe kígbe má wò bí alẹ́ ń jó ni nítorí pé bàbá Ìjẹ̀ṣà present bàbá Ìjẹ̀ṣà wà níbẹ̀ má kígbe gan ṣe pé choice oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì máa ń take risk and I never take risk mo ní lè take risk mo ní lè take it. Ó ti yé yín sìn Ọlọ́run mo fi bẹ̀yín ẹ fi àwọn méjèèjì sílẹ̀ ẹjọ́ kan gbádùn ayé wọn gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká wo àwọn ọkọ tẹ́ fẹ́ sílé ẹ gbé wọn síta ìmí nínú yín ọkọ lọ́kọ ló bímọ fún Portable jáde níjọ́ kan sọ yí pé àwọn Yorùbá actress yẹn àwọn tó bímọ fún òun pọ̀ gan nínú wọn Portable tèmi máa rí tèmi máa bẹ́tọ̀ sí lára àwọn Yorùbá actress àwọn celebrity wa Portable ni wọ́n pọ̀ tán bímọ fún òun kẹ́ ẹ máa imagine pé wọ́n lè la ẹsẹ̀ fún Portable ìwọ dẹ̀kẹ̀rẹ́ wàá rí Portable wàá bẹ́tọ̀ sí lójú ni choice oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú bó ṣe rí Portable bó ṣe máa ń disgrace àwọn ìyàwó ẹ̀ lórí social media wọ́n sì ń la ẹsẹ̀ fún pé kó wá dóhùn torí mo wá abẹ́ mi ìwé okó ń bẹ̀ choice oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ obìnrin lẹ lè rí obìnrin lẹ ń rí yẹn o àwọn irú wọn dẹ̀ ló máa sọ̀rọ̀ nípa kí ló wúkọ ẹ̀ Lumini tó gbé complete package àmọ́ pé bàbá Ìjẹ̀ṣà lówó bò ó gbé complete package sábẹ́ bò ó ń ṣe elélùbọ́ lábẹ́ o bàbá Ìjẹ̀ṣà o abẹ́ ẹ̀ kò ní èlùbọ́ o kò ní kúrukùrù níbi oko o àjàtọ̀ síra wa bàbá Ìjẹ̀ṣà ṣe èrí bàbá Ìjẹ̀ṣà wà presentable as a man ó wà presentable as ọkùnrin owó nìkan ni kò ní ìyàwó tó dẹ̀ fẹ́ ó ní gbogbo ó ní complete money bàbá Ìjẹ̀ṣà yàn dáadáa Ọlọ́run ó yẹ kẹ́ máa bèèrè lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà pé share me the soap fún mi ní soap tó fi wẹ̀ bàbá Ìjẹ̀ṣà ó yẹ kẹ́ máa bèèrè lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà pé kó kọ́ ti soap fún yín ni kò ń ṣe kẹ́ máa bú wọn kẹ́ máa sọ̀rọ̀ sí wọn kẹ́ máa ṣe gbá because ẹ feel pé torí Lumini lówó náà ni kò fẹ́ tí òun lówó bá wá sínú ìgbésí ayé ẹ̀ nǹkan so ó dìgbà tó bá wọ 50 years ó ti wọ menopause tí ò lè bímọ mọ́ ẹ̀yin náà lè máa fi bú pé a mọ̀ pé gbogbo ọkùnrin ló ti pè ẹ́ o kò sí kankan tó dá lóhùn ṣebí a ti pè é nígbà yẹn ò dá wa lóhùn ní akéré jù náà òun wáyé tó wà áyà ọmọ ọlọ́mọ tún lọ sí bend down low ó tún lọ sí bend down low ẹ̀sùn ké kí lẹ fẹ́ gangan nu ayé kí lẹ fẹ́ wọ́n sọ fún pé ẹni tó lọ sẹ́wọ̀n kò kí ń fẹ́ yàwó ẹni tó lọ sẹ́wọ̀n kò kí ń bímọ ìmí tí ẹ̀ tún lanu gbàgà ó ní tẹ̀wọ̀n dé lọ́mọ ẹ̀ mi ò lẹ́sàn ìmí lanu gbàgà ó ní ọmọ tí ẹlẹ́lẹ́ni bí ọmọ alálùbáríkà tó bá bẹ́ẹ̀ sọ pé kò gbé ọmọ ẹ jáde ṣọmọ ẹ lè jẹ́ oh Jesus má jẹ́ sọ̀rọ̀ jù kó lanu gbàgà kó sọ yí pé ọmọ ọlọ́mọ ṣé bó ṣe mí ni wọn tó nìyẹn ni ọmọ ọlọ́mọ tẹ̀wọ̀n dé ni ó ti rí súrà àbí ó dẹ̀ péré ẹ lábíamọ ṣé wọ́n mọ nǹkan táwọn ọmọ tiẹ̀ máa dà lọ́la ó ti rí súrà ọmọ Lumini ṣé o mọ̀ pé ọmọ tí ó sì máa padà lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ọmọ Lumini ṣé o mọ̀ ó sì máa lọ ṣe yẹsà lọ́dọ̀ ọmọ tí bàbá Ìjẹ̀ṣà bí ṣé o mọ̀ ẹ̀yin aṣòṣì máa mọ̀ kí la gbé kí la jù ẹ ti ń sáré bú ọmọ yẹn ọmọ kókó ẹ ti ń sáré sọ súrà ibi lọ́mọlọ́mọ lórí kí ló ṣẹlẹ̀ gangan ó ṣe fèsì bàbá Ìjẹ̀ṣà ó yẹ kẹ́ fèsì bàbá Ìjẹ̀ṣà ni èwo ni ọmọ òkókó
ẹni Lumini tó ń dó bàbá Ìjẹ̀ṣà kò lọ ẹ̀fọ́rí òmu orí òfọ́ ìwọ tí wọn do lè fọ́rí mú ẹ ṣóbò tí ẹni òbò Lumini ni ṣóbò tí ẹni Lumini present fún bàbá Ìjẹ̀ṣà tí yàrá já ẹ wá ń pe ọmọ kókó ní tẹ̀wọ̀n ìwọ mọ̀ nǹkan táwọn ọmọ ẹ máa dà lọ́la òṣì ọ̀rọ̀ yìí náà ní Bukky sọ títí tí ìgbésí ayé ẹyọ kan ṣoṣo ẹ tó fi wọ mi òṣì ọ̀rọ̀ yìí ló sọ títí ibi tá ti lè sọ̀rọ̀ tán tá ti lè sọ̀rọ̀ tán tá ti lè sọ òun ni Bukky jẹ́ ṣe fi ẹnu ba ìgbésí ayé ẹyọ kan ṣoṣo ẹ jẹ́ choice oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nílé ayé yìí my choice should not be your choice tó bá wù mí mo lè fẹ́ ọkùnrin tó dúdú kúwá tó bá dẹ̀ wù mí mo lè fẹ́ àfin choice mi ni àfi bí pé òbóyin ni bàbá Ìjẹ̀ṣà máa dó wọ́n pe ọmọ kókó lẹ́lẹ́wọ̀n ẹ jẹ́ ká wò kán táwọn ọmọ tiẹ̀ máa become ọmọ dàgbà because èmi mọ̀ yìí pé nǹkan tó sọ yẹn ó di dandan kó wà lórí ọmọ ẹ̀ bí ọmọ tiẹ̀ ṣe máa ó di dandan kán tàgì ọmọ ẹ̀ ní ẹlẹ́wọ̀n nǹkan tó mú ẹ tó tàgì ọmọ kókó yẹn lẹ́lọ́wọ̀n ó di dandan àwọn ọmọ tiẹ̀ náà máa ṣẹ̀wọ̀n because mi ò bí ọmọ kókó yẹn ṣẹ̀ that boy is innocent ọmọ Lumini yẹn wà innocent he was innocent child ọmọ tí ò mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ọmọ yẹn kàn wá lé ayé ni kò mọ bí bàbá ẹ̀ gan ṣẹ̀wọ̀n rẹ̀ kò mọ bí bàbá ẹ̀ ò ní nǹkan kan ó kàn wá lé ayé ni kí ló wá gbé kí la jù lórí kí ni lórí pé I want to talk I just want to talk is that how you have the passion tẹ́ máa fi hate àwọn èèyàn so you have all this zeal into you have all this zeal nínú ayé ẹ ó fi bá àwọn government jà kó lè release àwọn students gbogbo zeal tó wà nínú ẹyẹn ó lè lọ fi bá àwọn bandits jà kó lè release àwọn students tí wọ́n gbé láti jọjọ yìí afọ́fúngbé mu ẹ ọ̀dọ̀ àwọn Lumini ló lọ afọ́fúngbé mu ẹ ọmọ kókó pèlè lẹ́wọ̀n ilé ayé ìlàlà ṣe wà tó máa gbé fídíò ẹ jáde nígbà táwọn ọmọ ẹ náà bá ṣẹ̀wọ̀n èèyàn aláyé bàjẹ́ ẹ máa bí ọmọ tí yín èyí dẹ̀ máa ro burúkú lórí ọmọ lọ́mọ tó yẹ pé ẹ̀jẹ̀ òun ni tí ò ṣẹ̀ ṣóhun ló wọ́n bàbá ẹ̀ lọ sẹ́wọ̀n ni ẹ ṣe títí gbogbo àgbáyé ló láìkì bàbá Ìjẹ̀ṣà gbogbo àgbáyé ló padà láìkì ẹ̀ pẹ̀lú bó ṣe lọ sẹ́wọ̀n tó ẹ tún ti bẹ̀rẹ̀ láti máa ṣépè fún ọmọ ẹ̀ ọmọ kókó ẹ̀yin ìka játijàti kò tiẹ̀ fi ẹ́ wò lẹ́nu pé ìwọ náà abí alábíamọ ní ẹ̀ tabadẹ̀ máa tú ó yẹ ká lọ sí background check ìgbésí ayé ẹ ni Ọlọ́run ìwọ tó ṣe fídíò yẹn ó yẹ ká tú background check méjì láti mọ gbogbo story ayé ẹ mo fẹ́ mọ ẹni tó bí àwọn ọmọ ẹ fún ìwọ tó sọ story òṣì lórí ọmọ bàbá Ìjẹ̀ṣà tó pe ọmọ yẹn lẹ́lẹ́wọ̀n mo fẹ́ mọ story ẹni tó dú ẹ lóyún mo fẹ́ mọ ìdílé ibi tó ti dú ẹ lóyún ọkùnrin tó fún ẹ lóyún mo fẹ́ mọ bàbá àwọn ọmọ ẹ mo fẹ́ mọ bó ṣe nífọ̀n tó lé ẹ̀kọ́ nínú ayé mo fẹ́ mọ before and after bàbá àwọn ọmọ ẹ ẹ̀yin aṣòṣì mámọ̀ ẹ̀yin aláyé bàjẹ́ ìdùnnú èèyàn kò gbọ́dọ̀ máa ní ẹ lára inú tèmi dùn kí ni reason why kò sẹ́ni kankan tó ti bọ́ síta láti jọ́ tí àwọn méjèèjì ti bọ́ síta láti jọ́ tí Lumini ti present bàbá Ìjẹ̀ṣà síta pé ọkọ òun lélẹ̀ kò sí obìnrin kankan tó ṣe wá àtàkì ẹ̀ pé he is my husband kò sí nǹkan tó múnú mi dùn nìyẹn kò sẹ́ni kankan tó jáde tó ń sunkún pé wọ́n gbọ́kọ lọ́wọ́ òun. Is that not the joy of a woman? No one should share my husband. That's the joy of a woman. Bàbá Ìjẹ̀ṣà fún ẹni who complete package yẹn. Ìwà ṣòṣì màmá aláyé ẹlẹ́lẹ́yà. Ó pé ọmọ kókó ní pé tẹ̀wọ̀n dé. Bí gbogbo ọmọ tó jáde lára ẹ̀ ṣe máa tẹ̀wọ̀n dé nìyẹn. Láṣẹ tẹ̀lédùmarè. Ó ti sọ bó dẹ̀ ṣe máa rí fún ẹnìyẹn. Ó back to sender sínú gbèsè ayé ẹ̀. Ẹ̀yin aláyé bàjẹ́ aṣòṣì màmá afọ́fù gbé mu ọ̀pọ̀lọpọ̀ yín. Tẹ̀kọ̀ roam round the streets. Tẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín wà ní mental home. Ẹ̀yin aláyé bàjẹ́ kó tiẹ̀ fi ẹlẹ́nu ó tiẹ̀ wò pé abiyamọ mà ní mí abiyamọ ní mí ṣé choice ọkùnrin tẹ́ fẹ́ kó fẹ́ ẹ̀ẹ́dẹ̀ fún lọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn celebrity wà lọ́ti lukodate kò sí ọkùnrin kankan tó gbé wọn sílé wọn ò lọ́kọ torí ẹ̀ ní olórí burúkú yìí náà ni torí ẹ̀ ní olóṣì èèyàn yìí náà ni. Ẹwọ tó yìn sí ìyẹn tó yìn Abraham ìgbà tó fẹ́ bàbá yire bí gbogbo yín ṣe gbógun tì náà nìyẹn Ọlọ́run ló sọ pé kó má dá yín lóhùn nígbà tó bring that man to attest ìjẹ́ tẹ́ bá rí bàbá yire sí ẹ̀ ní kúnlẹ̀ fún ẹ má kúnlẹ̀ fún ni náà ẹ má lọ sà fún ni
òun kọ́ ni tó yàn bá ń gbádùn nílé ọkọ ẹ̀yẹn sì tí ò sí wàhálà anybody pé ó snatch ọkọ lọ́kọ ó gbọ́kọ ó ṣe gbá ó ń gbádùn pẹ̀lú máa yẹn tó bá ń display ní ara wọn báyìí lórí TV báyìí inú gbogbo àgbáyé máa ń dùn ni ìjọ ní scandal gbogbo ọkọ. That is what we call total peace. Nǹkan tó ń pè ní peace nìyẹn tí ọkùnrin tó ní package bẹ́ẹ̀ tó bá wá dé ilé ayé títí ẹ kó lọ wọ ẹnu ayé kó lọ wọ ẹnu ayé kó máa sọ fún ẹ pé ẹni tó wà nísàlẹ̀ ẹ̀bà tẹ ẹni tó wà kí wọn náà gbọ́ kó gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ò ní lọ́kọ títí ayé ẹ ni. ò ní lọ́kọ títí ayé ẹ ni torí o ti lówó ó ti yẹ ń sìn Ọlọ́run lè má gbé pákéjì olówó wá bá ẹ Ọlọ́run lè má gbé that gbogbo aláti ní lọ́pọlọ wa nǹkan ìwọ ọkùnrin tá fẹ́ ṣùgbọ́n sábàbí tó wà nínú ayé kò lè jẹ́ kó wá bẹ̀ yẹn bó ṣe rò ojú ohun nìkan ló lè ti ríwọ́ ẹ̀ ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ nínú movie but reality nǹkan yẹn ò lè wá bẹ̀ yẹn ó lè jókòó kó imagine gbogbo ẹ̀ assumption ó imagine gbogbo ẹ̀ but ní reality ọmọ kò lè wá ṣùgbọ́n tí ọkùnrin tó yẹ pé kò ní pákéjì ọkọ lọ́kọ kò ní package kó ti fẹ́ yàwó kan rí àbí ó ní yàwó kan bì kan àbí ó ní bàbá nation ní kò ní wo package yẹn ọmọ ìyá mi bẹ̀rẹ̀ láti bẹ̀ tó bá lówó fún gbèsè ayé ẹ̀ ṣe yẹ kó jẹ́ taste yẹ wàá di pé ẹni tẹ́jọ́ ń lọ party anywhere tó bá wọ ẹjọ́ máa wọ ni complete package ṣé ẹni tó fẹ́ Wasiu Ayinde kó má sunkún abọ́rí social media yìí kọ́ la wà tí Wasiu Ayinde tó fẹ́ kí ti Wasiu Ayinde lásán tó yẹ ẹnu ẹ̀ orí social media yìí kọ́ la wà tí Wasiu Ayinde disgrace ẹ̀ orí social media yìí kọ́ la wà ṣé ìgbésí ayé tó fẹ́ nìyẹn ṣé o mọ̀ pé ọkùnrin tó ti made ẹ̀ tó jẹ́ pé self made ni ó máa ṣe anyhow nìyà ó máa ṣe anyhow kò ní ọ̀nà ẹ̀ kò lè value ẹ̀ láíláí because ó mọ̀ pé anything lòun lè fowó òun rà anything lòun lè fowó òun ṣe ṣùgbọ́n tí Ọlọ́run wá jẹ́ kó pàdé ọkùnrin tó jẹ́ yí pé kò sí obìnrin kankan tó máa bẹ́ ẹjà kò sí obìnrin kankan tó máa gbé ẹ wá sórí social media tún ṣe to your level tẹ́ máa fi máa jáde lọ ọkọ ẹnìyẹn ó ti dọ́kọ ẹ tún ṣe sí level títí ẹ ó ṣe tó ti bí gbogbo ọmọ sí gbogbo àgbáyé sórí igun mẹ́rin àgbáyé ló ti bímọ sí kò ń ṣe wá àwọn olórí burúkú bẹ́ẹ̀ yẹn o kò ń ṣe wó àwọn tòṣì èèyàn bẹ́ẹ̀ yẹn o. inú tèmi dùn o because ayé ò ní padà bàjẹ́ bí ti ayé Lizzy Lumini ò lè wá di speaker lọ́la ń sìn láílá because ó wí total peace. ẹ̀yin èèyàn ẹ má gbàgbé o ó ti yẹ yín sìn you are saying the truth. A lot of Nigeria that are bloggers are not aware of this you are saying. Don't mind them jare wọn ò dẹ̀ níyàwó lé wọn ò lọ́kọ lé ẹ lọ wo gbogbo àwọn bloggers wa mélòó nínú wọn ló lọ́kọ lé ẹ wo bí Bukky ẹ wo gbogbo Bukky package Bukky ẹ wo package Bukky ẹ wo package ẹ ọkùnrin kò ní ọkùn ẹ bẹ̀rẹ̀ ọ Bukky pé how many years ló ti dó oko gangan rí oko tó ti wọnú òbò Bukky kò ní kò sí ẹ pé àbí kẹ́ jáde pé ọkọ tó ní dà àbá yín já ẹ má bínú wo gbogbo yín o torí pé gbà ẹ lẹ máa ṣòṣì o ẹ bẹ̀rẹ̀ how many years lẹ sábọ̀dì ti marry none ẹ lọ wo gbogbo wọn set of all of them. wọ́n sọ fún pé bàbá Ìjẹ̀ṣà ń ṣọkọ ó ti ọkọ ni kò ń ṣọkọ ẹ má dá wọn lóhùn stop all these people stop listening to them ṣé ẹ mọ ẹni tó fọ́ọ̀kì lẹ́yìn ni nonsense tó yẹ pé ìwọ̀gbọ̀n kò lè wọnú òbò ẹ lọ fọ́ọ̀kì lẹ́yìn ẹ lọ gba àwọn olóṣì èèyàn tó fọ́ọ̀kì mọ́ lẹ́yìn because ó bá rí òbòdó tí Bukky Jesse bá ń dóko dáadáa kò ní máa gbọ́ sórí social media kó máa gbé ọmọ ọlọ́mọ ṣépè kò ní máa gbé Wùmí ṣépè bẹ́ẹ̀ yẹn kó máa gbé ọmọ òkókó ọmọ Wùmí ṣépè kò ní máa gbé Liam ṣépè kò sẹ́ni tó ń ta ọyàn kí ló wúkọ̀ ẹ̀ ọyàn Bukky Jesse kò sí ọkùnrin náà tó ń tẹ̀ lọ́yàn kò sí ọkùnrin tó pè lójú títì nobody ó wà stagnant ni tó di dandan láti máa rí àwọn èèyàn láti máa gbé ṣépè woman Lumini yẹn kò lè di blogger lọ́la láíláí ẹ má jẹ́ kó máa tàn yín ọkùnrin tó bá gbé peace dání ó yàtọ̀ sí oní pieces o I'm telling you àwọn ọkùnrin tó bá gbé pieces dání wọ́n ti bí ọmọ kiri wọ́n ti bí ọmọkùnrin the whole nation ló ti bímọ fún wọn ṣó lórí burúkú tó fẹ́ gbé sínú lẹ́nìyàn ìyá ọmọ á máa yọjú wá because Lumini lọ́wọ́lọ́wọ́ àwọn obìnrin yẹn máa bẹ̀rẹ̀ sí bọ́sítà wọn máa lọ máa bá blogger ọkùnrin tó ti pa wọ́n ti tó yẹ pé kò fún wọn lówó oúnjẹ wọ́n máa bẹ̀rẹ̀ sí lọ bá blogger
bí ayé Lizzy ṣe bàjẹ́ tí Lizzy wá fi ilé tó ń ta ó fi sílẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe blogger ó ní welcome me to saga ṣó gbádùn marriage yẹn lẹ́ni tí Lizzy bá tún yàn láyé ẹ̀ kò ní mú láti tó bá tún gbèsè ayé ẹ̀yàn tó bá rí láti ó máa sá lọ ni tó bá gbọ́ lá kò ní gbọ́ yòókù kó tó fèrè fè ṣé wù gbèsè ayé tẹ fẹ́ gbé nìyẹn ọkùnrin tó bá wá sínú gbèsè ayé ẹ̀ tó ní package tí ò ní scandal kankan nínú gbèsè ayé ẹ̀ owó ni kò ní ìwọ dẹ̀ ní gbogbo package owó yẹn lọ́wọ́ my dear use that man to your taste touch him to your taste my dear á lọ máa wẹnu àwọn olórí burúkú bloggers àwọn tó yẹ pé wọ́n lè do ọmọ ọdún kan àwọn bloggers ìwèrè tó yẹ pé ọmọ kékeré wọ́n lè do ẹ lọ wojú abẹ bó ṣe mọ láti máa sọ̀rọ̀ nípa ọkùnrin tó at the end of the day tálẹ́ bá pè lójú abẹ ọmọ tó ń gangan fún ara ẹ̀ lè bí ló padà di bébì ẹ̀ tó bá jẹ́ máa sọ̀rọ̀ ọkọ àti ìyàwó báyìí ẹ ní bílí pé ojú abẹ máa la ẹsẹ̀ fọmọ kékeré ẹ jẹ́ kó máa tàn yín kẹ́ bílí pé nǹkan tó ń sọ ní tòótọ́ ni Ọlọ́run ti ẹni ò ti ẹ wo ojú ayé o ẹni ò ń wo ẹnu ayé ṣá anyway I do whatever that pleases me tí okó ẹ bá wù mí dó ní instantly tí òbò mi ń wá okó wàláhì àmàdó wa àfi tí okó yóò bá perform dáadáa nínú òbò mi ni mo ní do ẹ for the second time ó sì yẹ ń sìn because mo ní urge ni ó high gan tí okó ẹ ò lè perform dáadáa nínú òbò mi ní wá ní second time mi ò ń wo ẹnu ayé o I do what pleases me tí ò dẹ̀ ní ẹnì kankan tó máa mú mi dání I do what I love. Ẹ jẹ́ kó máa tàn yín. Gbogbo yóò yà yín lẹ́nu nígbà tí ojú abẹ́ máa tó máa mú bọ̀bọ̀ yẹn wá. Ó gbogbo yóò yà yín lẹ́nu nígbà tí ẹ máa rí ojú abẹ́ pẹ̀lú bọ̀bọ̀ yẹn. Gbà tí ẹ máa rí ojú abẹ́ pẹ̀lú bọ̀bọ̀ yẹn. Príṣì ojú abẹ́ ti yàtọ̀ nsàbí kò yàtọ̀. Príṣì ẹ̀ yàtọ̀. Continent ẹ̀ yàtọ̀ ojú abẹ́ fẹ́ slim ó fẹ́ lẹ̀ pa. Ó fẹ́ di baby. Nísìn ojú abẹ́ fẹ́ di baby. Ṣé rí ojú abẹ́ kó máa sọ̀rọ̀ bí tó ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ ó túṣì skin ẹ̀ lọ ni because ó fẹ́ kí ọmọ yẹn máa rí òun fine ní gbogbo gbà ẹ máa lọ máa gbọ́rọ̀ ẹnu wọn tó jẹ́ pé tí mi ìbámu ẹ mú yìí tó lọ́kọ nínú ilé wá ẹ mú jáde ẹ mú blogger tó ní ọkọ jáde nínú ilé jáde wá kẹ́ ẹ wo nǹkan tó gbé sílé ìmí ọkùnrin tó gbé sílé kò ṣe fi wọ́n ta kò wà presentable lè ṣe máa rí wọn pé wọn lè gbé jáde. Bàbá jẹta tó fún ẹ bàbá jẹta tó nà ọkùnrin tó nà láìkú eléyìí ò máa ń ṣe ṣákú máa gbà eléyìí náà gbogbo ìgbésí ayé bàbá Ìjẹ̀ṣà àdẹ̀kẹ̀rẹ̀ ó máa ń ṣe kọ́mẹ́dì ní láti pààyàn lẹ́yìn yàtọ̀ sí scandal tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà èwo la tún gbọ́ mọ́ láti gbà yẹn yàtọ̀ sí nǹkan tó ti ṣẹlẹ̀ sí yẹn kí la tún gbọ́ nípa ẹ̀ kò sí òun ní ọ̀pọ̀lọpọ̀ yìí ti lu kódéètì sínú ilé ẹ wá máa lo frustration pé ti lu kódéètì kò sẹ́ni tó fẹ́ doyin ẹ máa lo frustration yẹn mọ́ àwọn tó jẹ́ pé yes wọ́n sì ní ẹni tó máa dó àwọn má máa lọ sùn ẹ̀gbẹ́ o má máa lọ sọ pé lọ ń gbọ́ motivation kò sí nǹkan tó ń pè ní motivational talk kankan kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ má máa jẹ́ kán tún ẹ̀ because all these people gbogbo òṣìṣẹ́ máa ń sọ kò ní ṣe nǹkan tó ń ṣe it's not what they are doing listen to what make you happy wàhálà tí ẹnìyẹn tó bá lọ ń gbọ́ motivational talk wàhálà tí ẹnìyẹn listen to what make you happy. It is what make you happy that you should listen to. Because kini Ọlọ́run dáríjì mi kini òbò yìí wà fún is láti do kó dẹ̀ la kó tó wà fún ni wá dà pa ni láti ní last week láti Thursday ni mo ti wà pẹ̀lú ẹ̀ títí di Saturday mo fẹ́ ẹ̀mí mi fẹ́ bọ́ mo mí ní kíní yẹn ni mo mí ní ẹ̀pá ni màá wọ́ síta lórí social media má dé kẹ́ o wà á dẹ̀ wá gbọ́rọ̀ mi you dey craze lẹ́nì kan fẹ́ ṣe tí mo fẹ́ kú sórí ẹ̀ èmi ò tẹ̀ ní sọ bẹ́ẹ̀ náà anyway èmi ò lè sọ gbogbo òṣì yẹn náà anyway má wọ ẹnu ayé ṣe nǹkan tó bá ti wù ẹ́ nǹkan tó bá ti wù ẹ́ ni kò ṣe nǹkan tó bá ti wù ẹ́ nǹkan tó bá please ẹ́ nǹkan tó dùn mọ́ ẹ lára nǹkan tó dùn mọ́ ẹ nú má jẹ́ kẹ́nikẹ́ni dùn ẹ lọ́wọ́ kó kàn wòye pé kíní tí mo fẹ́ embark on ṣé kò ń ṣe èyí tó jẹ́ kó máa bù mí lọ́wọ́ ṣẹ́kẹ̀ dáadáa kàn má jẹ́ kójú ẹ fọ́ ó ti yẹ ẹ́ ń sìn má jẹ́ kójú ẹ fọ́ ṣẹ́ẹ̀kì kíní yẹn dáadáa
Bàbá Ìjẹ̀ṣà tó fine ẹ believe pé Bàbá Ìjẹ̀ṣà handsome ẹ ṣẹ̀ṣẹ̀ rí sí pé handsome àbí ẹ wá ń kọ síbẹ̀ Bàbá Ìjẹ̀ṣà tó ó dẹ̀ wá fine yìí ẹ lílé mọ̀ torí pé akúṣẹ̀ ni nígbà yẹn ó tálákà àbí ó lo àwọn cream yẹn àwọn 99 cream kò tí ì máa lò àwọn cream tó máa jẹ́ kó jọ̀lọ̀ tó máa jẹ́ kẹ́ rí skin ẹ̀ pé skin ẹ̀ àṣẹ ó fine báyìí ẹ lọ kọ ọwọ́ yìí sílẹ̀ wọ́n máa dó Bàbá Ìjẹ̀ṣà àwọn olòṣì tẹ́ ń wò yìí wọ́n máa fẹ́ test ẹ̀ pé nǹkan tó mú lumini tó fi ń dó Bàbá Ìjẹ̀ṣà àwọn náà fẹ́ mọ nǹkan tó reason why àwọn aṣòṣì máa mọ̀ tẹ́ wò yìí guys mo fi yín sílẹ̀ o ṣàbí well with you dídólóbò tó bá wọn èkó lọ gbé fólórí burúkú tó bá wọn èkó máa gbé sá wàhálà ti ẹni wàá kàn máa ní sadness ni ó ti yẹ dídólóbò enjoyment ẹni pé kó tú gbogbo òṣì tó wà lára ẹ kó tú dànù gbogbo òṣì tó wà ní gbogbo bọ́dì ẹ kó tú dànù enjoyment tó wà nìyẹn last week Thursday ó tutù gan òjò tó wá rọ̀ òjò pa mí ni òjò pa mí gan wọlé ni tó tutù mú ìyá mi wàdíláì weather for two ni mo ṣe ẹ̀mí mi bọ́ ẹ má máa dá àwọn pípù yìí lóhùn o ó ti yẹ ẹ ń sìn ẹ má dá wọn lóhùn mélòó nínú wọn ló lọ́kọ ẹjọ́ kọ́ gbọ́kàn wọn jáde nígbà tó gbé bàbá tí kí ló wúkọ ẹ̀ Bukky Jesse bímọ fún ìgbà tó máa ń jà tó ń gbé jáde ṣé wọn ò máa bínú ìgbà tí wọ́n gbé bàbá àti Àbíkẹ́ náà jáde everybody ló ń bá wọn jà ló ń bínú ló ń bí everybody ń bínú ni everybody ń bínú jẹ́ kó máa bú ẹ ẹni tó fún ẹ ní happiness kó máa lọ máa wá bẹ́kùbẹ́kùn kiri àfi tí ẹni yóò bá ní happiness lọ́wọ́ o èmi ò like ẹ o ọkùnrin wọn fún yàn happiness tó wípé owó kọ́ ni gbogbo nǹkan gbà mí o ẹ má jẹ́ àtàn wa o it's not all about money o ó ti yẹ yín sí tí ọkùnrin bá fún ẹ ní happiness tó dẹ̀ ní oko lọ́wọ́ gbàgbé òṣì o ti yẹ ń sìn ṣayé ẹ o ti yẹ ń sìn onídókó dáadáa ń sìn kó máa ṣán makeup olórí burúkú mọ́ jújù kó máa ṣán gbogbo makeup tó wà nílé ayé yìí kó máa ṣán mọ́jú tó bá dókọ̀ rẹ tó kó o máa fine ni without makeup wàláì wàá máa dán ni ayé ẹ̀ máa dùn ni ọlọ́run mo fi bẹ̀ yín o ẹ wise up ti yẹ yín fọlọ́run bẹ̀ yín ẹ gbàdúrà kẹ́ẹ̀kan wo nǹkan tèmi ò kàn nífẹ̀ẹ́ kó ṣe ní pé kó lọ gbé egun eléegun ti yẹ tó bá lówó lọ́wọ́ tó dẹ̀ wípé ọkùnrin yẹn tó wò rárá tó wò lọ́tún tó wò lésì kò sọ́mọ kò bímọ rí kò fẹ́ ní kankan rí kò ní scandal kankan lónú ayé ẹ̀ kò ń ṣe pé ọkọ lọ́kọ ló fẹ́ jágbà ọmọ ìwọ́dẹ̀ lówó lọ́wọ́ ọmọ tún ìṣẹ́ ó ti lọ́kọ nìyẹn ó ti yẹ ń sìn kò sóbì nǹkan tó máa yọ ẹlẹ́nu tó máa bowó kọ ẹjẹ́ wúkọ tó ti ń maintain láti jọjọ́ kò sóbì nǹkan tó máa wá sórí social media tó máa bàjẹ́ bébí yẹn yàn dáadáa yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ó rí ọkọ fẹ́ ẹ má jẹ́ àpàrọ̀ a bá gbé kíní tó ṣẹlẹ̀ sí Bàbá Ìjẹ̀ṣà yẹn jẹ́ ká gbé sẹ́gbẹ̀ a mọ̀ pé kíní yẹn náà kò ṣe gbé sẹ́gbẹ̀ but a bá sọ pé ká gbé sẹ́gbẹ̀ ó wọ́kọ̀ gidi fẹ́ owó nìkan ni Bàbá Ìjẹ̀ṣà ò ní ṣé ìyẹn sọ pé òun wá owó ni no ṣé Lumini ìṣẹ̀ṣẹ̀ máa wá owó ni no Ọlọ́run ti bless Lumini Ọlọ́run bless ẹ̀ gan òun ni the most happiest woman now ṣínú ẹ̀ máa dùn those are the only thing tó ṣẹlẹ̀ sí Bàbá Ìjẹ̀ṣà yẹn so mi ìfẹ́ sílẹ̀ o ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ wise up ẹ má jẹ́ káwọn pípù yìí máa tàn yín ẹ má jẹ́ kó máa tàn ṣé ẹ mọ̀ bí tó ń wọ̀ lọ ni kí ni Bukky Jesse ṣe ń bú Ìyábọ̀ títí dọ̀là Ìyábọ̀ lọ sọ́dọ̀ boyfriend títí ẹ̀ boyfriend yẹn yàkùn tó ń jẹ́ pé ẹni tó ń dó Bukky Jesse náà ni ó wá chúùsù Ìyábọ̀ Òjó ó wá lé Bukky jáde àtijọ́ yẹn àtìgbà yẹn ni Bukky ò lè like Ìyábọ̀ láìláì because bọ̀bọ̀ yẹn chúùsù Ìyábọ̀ ó lé despite pé Ìyábọ̀ ò tún fẹ́ bọ̀bọ̀ yẹn o Bukky ṣì ń bá Ìyábọ̀ jà títí dọ̀là pé Ìyábọ̀ ni ò jẹ́ kóhun lọ́kọ bọ̀bọ̀ yẹn dẹ̀ ti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òun ò lè fẹ́ Bukky Jesse pé oúnjẹ tó máa ń gbé wá nìkan oúnjẹ tó gbé wá ní bọ̀bọ̀ yẹn gan tó fi sáàbù Ìyábọ̀ Òjó tẹ́ bá rí Bukky Jesse tó ń bú Ìyábọ̀ Òjó lẹ́nu nítorí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni ó já okó ẹ̀gbà lọ́wọ́ ẹ̀ bọ̀bọ̀ yẹn dẹ̀ ló choose Ìyábọ̀ Òjó kò ń ṣe yí pé Bukky Jesse fẹ́ bú Ìyábọ̀ Òjó nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì òun ni kò tán nínú Bukky Jesse because títí dọ̀la kò sẹ́ni tó fẹ́ gbé lu Bukky Jesse kò sẹ́ni tó fẹ́ dó èèyàn kan tó ń sáfìsì ẹ̀ ó fi sílẹ̀ ni ó bá Ìyábọ̀ lọ Ìyábọ̀ at the end of the day Ìyábọ̀ dẹ̀ tó fẹ́ ẹni yẹn náà Bukky wá ṣòfò èèyàn méjì
ẹ wá ní pé kó fi Ìyábọ̀ lẹ̀, kò ní fi Ìyábọ̀ lẹ̀ because ó máa rí Ìyábọ̀ bí ẹni obstacle tí ò jẹ́ kóun rọ́kọ láyé. So tó bá ti sọ kọ́tọ̀kọ̀tàn ẹ máa ti mọ sọ́ọ̀sì nǹkan tó ṣẹlẹ̀, ẹ máa ti mọ̀ pé torí ọ̀rẹ́ kan ti deliver wọ́n ti deliver kí ló wúkọ ẹ̀ gèlè mi ó wá gèlè yẹn fine gan fún wọn ní kọ́ bá mi wé àwọn wíwé tó yẹ kó tó bá dé bíbá máa tún so lẹ́yìn yẹn wọ́n ti ṣe ó dẹ̀ fine àwọn nínú gèlè tó máa ń wé sí yẹn wọ́n ti ṣe tán látànà tó máa yẹ kó wọ UK next week ṣé kò yẹ yín sìn so mo fi ń sílẹ̀ o tí yẹ yín shall be well with you guys ṣé kò yẹ yín sìn so mo fi ń sílẹ̀ I love you guys tó bá wọn kò ṣàyàn àìsàn tó bá wọn kò ṣàyàn àìsàn jẹ́ kí ayé ló ti yẹ ń sìn jẹ́ kí ayé jẹ́ kí wọ́n control ayé ẹ̀ your happiness come before ayé o ó ti yẹ even before family your happiness should be the number one priority even before your family your happiness should be your first priority do you understand so that ló bá dé lọ́la kò ní regret your choice. Your choice is what will make you to be happy for the rest of your life. Anything that will cause you happiness, anything tó máa cause you happiness, tí ò ní ní happiness láyé, detach yourself from that. Nítorí pé tó ti bímọ bí 10, tó ti bímọ bí 12, ó ní ìdí ẹ̀ nínú ayé ẹ̀. Gbogbo ló máa bá gbé bùkátà o. Because gbogbo àwọn ìyàwó tó ti bímọ fún gbà yẹn, tó mọ̀ pé tòṣì ní tán lọ. Gbogbo wọn ló máa wá o. Nítorí wọ́n ti rí kó ti fó lórí ire. Gbogbo wọn ló máa padà wá o. Òun dẹ̀ ṣì máa bá wọn sọ̀rọ̀. Ẹ má gbàgbé pé ìyá àwọn ọmọ ẹ̀ ni. Wọ́n ṣì máa sọ̀rọ̀. So máa cause havoc nínú ayé ẹ so nídìí wo ọkùnrin yẹn nínú ayé ẹ is a no. Bàbá Ìjẹ̀ṣà ò dẹ̀ rí bẹ́ẹ̀ history Bàbá Ìjẹ̀ṣà ó lóye ọmọ ẹyọkan ṣoṣo ló bí láyé ṣe ti rí bẹ́ẹ̀ yẹn sí ó dẹ̀ kó sọ pé ìyá ẹni tó bímọ fún wọn ìyá yẹn ò sí ó dẹ̀ kó sọ pé ìyá yẹn ò sí mọ́ so wáyé tí ẹ ṣe wá bú mà yìí ó choose dáadáa o tó bá wù yín kẹ́ bú èmi náà má fún ìyá yín jẹ gan tí eyín sí ó choose dáadáa Ọlọ́run ní bá ti wá jẹ́ tí eyín sí torí obìnrin tó bá ń wá ọmọ ó sí ọkùnrin tí ò ní bá sùn ìmí nǹkan bí tó ti ń dóyìí kò ní mẹ́ni tó fóun lóyún ṣùgbọ́n kò kí ẹ̀ oyún tó níyẹn nìkan inú ẹ̀ máa dùn kó ni ẹ máa end up ẹ̀ ní mọ bàbá bébì ẹ̀ ní mẹ́ni tó lọ́mọ ẹ fi sílẹ̀ o ẹ fi sílẹ̀ ó ní kan nínú àwọn Nollywood yẹn dónà ló lọ ṣe náà ó lọ ṣe dónà ni ó lọ ṣe dónà ó lọ wá spam dónà ló lọ wá kò sí marriages tí ò tí ì ṣe ó lọ sí hospital ó lọ ṣe spam dónà àti ìbí bàbá ọmọ ẹ̀dọ́lá ọmọ yẹn ò ní bàbá ó dẹ̀ ti bímọ because ẹ ti fi gbogbo ẹ̀ lẹ́fi bú. Ẹ wo, I need big woman as well. Ọlọ́run á fún yín ṣe o. Big man that want big woman. It is well with you. I always allowing your fans to be free from your platform without any cause. And always allow. Don't cause anybody o. Ẹ má ṣe pé bí ẹ má worry. No cause in biba. Ẹ jọ̀ọ́ mo follow nbe yín. So ti yín sìn. Shall be well with you guys o. Ti yín ẹ jọ̀ọ́. Age tí mo wà yín sí tí bá fẹ́ já nǹkan gbà ṣe pé màá ro ti àwọn fans mi màá ro tayé mi màá ro dáadáa kí n tó já kinní yẹn gbà sí eyín sí ní ìkànnì já olórí burúkú gbà nítorí pé tí tó bá dé àyíta wọn ni máa sọ pé ìwọ olórí burúkú wò ládàá máa yọ̀ wá já gbà báyìí sí o ọkùnrin tí ò lọ́mọ ó ti eyín sí a mọ̀ pé kò lówó ó ti eyín bó ti bímọ rí kò ṣe kó bímọ sílẹ̀ ó bímọ national anthem ó dáa láti jágbà kò ń ṣe èyí tó ti fẹ́ obìnrin bí olórí burúkú nìyí ìyẹn kọ́ ni mo fẹ́ torí mo like too much peace mi ní já òṣì gbà tó bá di lọ́la máa ṣílẹ̀kùn mi máa ní kó máa kó ibùkún lọ because òṣì ló jágbà òṣì yẹn dẹ̀ ní láti kó òun ayé ẹ̀ tó bá ti jó ṣì gbà ó máa padà lé dànù ni nítorí pé ojoojúmọ́ ló máa ń ní bùkátà ọkùnrin tó bá ti jẹ́ kó òṣì ló wà nínú ayé ẹ̀ ojoojúmọ́ ló máa ń ní bùkátà wọn ò kì í tán torí bàbá gbàgbà gbogbo ayé ni wọ́n
I'm telling you. You can have fun with them. That is your permanent. If you joke, no. Spending the time to ma fi rí yìí tó dáa. Ọlọ́run mo fi bẹ̀ yín o. And now you will start matchmaking on your TikTok. Ẹ wò mí ò mọ bó ṣe ń lo TikTok o. Mi mọ bí ma ṣe ń lò. Mi mọ bí ma ṣe ń lo TikTok. Tí bá lo TikTok mi ò lè log out. Tí bá lo TikTok mi ò mọ bí ma ṣe finish nǹkan tí mo ṣe yẹn mi mọ ṣe. Mi mọ ṣe. Tí bá lo TikTok sí mi mọ bí ma ṣe stop rẹ̀ kó má ṣiṣẹ́ mọ́. Mi mọ mo kàn máa jáde ńbẹ̀ ni mi ní lè stop video yẹn. Má kàn jáde ńbẹ̀ ni. That's why mi kì í lọ sórí TikTok because mi mọ lò. Mo kàn máa stroll lọ gbọ́ ọ̀rọ̀ ni mi tí bá tan life mi. Mama kígbe báwo mi ṣe máa pa báwo mi ṣe máa pa ó ti sú mi. Mama kígbe báwo mi ṣe máa pa kíní Máyọ̀wá ẹ̀dẹ̀ wá sọ pé òun ò fẹ́ wá sí fídíò mi. Báwo mi ṣe máa pa mi ní mo bí máa ṣe pa that's why mi ṣe kí n lọ sí TikTok. Ó ti yé yín sí. That's why mi kí n lọ síbẹ̀. Tí bá lọ síbẹ̀ sí mi ní mo bí máa ṣe finish video mi mọ́wọ́ TikTok yẹn mi really wọ́n wẹ̀ dáadáa. Ó ti yé yín. Èmi náà bá máa tajà mi bẹ̀ bọ́ mi mọ́wọ́ ẹ̀. Ó ti yé yín sí. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fọlọ́run bẹ̀ yín. Ẹ má wẹnu ayé. Ọlọ́run mo fi bẹ̀ yín. Ẹni tí mo dẹ̀ dárúkọ lórí page ẹ má bínú àgàgà àwọn ẹ̀yin Àbíkẹ́. Ẹ má ronú bí wèrè. Ó ti yé yín sí. Àbá yín jà o. Ó ti yé yín ẹ jọ̀ọ́. Ẹ má lọ má bínú o. Ọlọ́run bínú mi o. Kò sí nǹkan kan tí mo fi ń bẹ́ ẹnì kankan yín jà o. Nǹkan jẹ́ káwọn èèyàn mọ̀ pé kọ́ mọ owó ọkùnrin tó máa choose. Ẹ jọ̀ọ́ àbá yín jà ń bí bàyáwó ń jà ń bí o. Ti yé yín sí. Ẹ má ronú negativity so we are only here for positive. Ti yé yín sí. Ìbò ẹnì kankan yín o. Ẹ má ronú bákọ̀bákan ní o. Resign time kẹ́mẹ́ sí máa ṣe positive wá sọ́dọ̀ mi o. Torí mi ìbẹ́ ní kankan jà. Ẹ jọ̀ọ́. So tension yín yẹn ẹ jẹ́ kó wálẹ̀. Àbẹ́ ní kankan jà Ọlọ́run rí nù mí. God is my witness. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Because ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ni wọ́n understand. Wọ́n understand. Ti yé yín sí. And what pleases you may not please me. That's one thing I want you to know. What pleases me may not please you. Ṣé mo fẹ́ dodge ọkùnrin yẹn títí láíláí ni? Ọkùnrin tó ti bímọ síbí. Mo ò lè bá rìn lójú títì. Mo ò lè fi yangàn. Ṣé mo máa dodge ẹ̀ títí láíláí ni? No. So why tí máa ṣe wá sọ pé ìyẹn ni mo fẹ́ end up ayé mi pẹ̀lú? No. Ọkùnrin lè bímọ ṣùgbọ́n kó kàn bímọ sójú kan náà. Ó fẹ́ bí ọmọ ẹ̀ sójú kan. Kò ń ṣe gbogbo the whole world ni kó bímọ fún ẹ. Tó o bá fẹ́ obìnrin yẹn mọ́, gbogbo ayé máa mọ̀ pé ìwọ àti ìyá obìnrin tó bímọ fún ẹ sí mọ́. So you are allowed láti fẹ́ ìyàwó mi. Kò ní sí wàhálà, kò ní sí ìjà, kò ní sẹ́ni tó máa wá sórí social media wá sí standard pẹ̀lú ẹ. Obìnrin yẹn náà ti move on, ìwọ náà ti move on. Ó ti rí nsìn. Because èmi ò ready láti bímọ mọ́. Do you understand now? So mi ò dẹ̀ ready láti gba ọkọ lọ́kọ. Because nǹkan tá ti portrait nínú ayé yìí a gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ máa gbọ́ pé èmi ń jà fún oko ojú ti wà Ọlọ́run ní jẹ́ oko tó yẹ pé wọ́n nǹkan sílẹ̀ méjì ní níta oko 1p ni wọ́n máa jà fún oko tó yẹ pé 1p ni níta ni wọ́n máa jà fún pátápátá tí bá débi tí oko yẹ wà ó lè má wà tóbi má dẹ̀ ní kó fẹnu ṣe á dẹ̀ fẹnu la because ẹni tí ò lóko mọ bó ṣe gbọ́dọ̀ la ọkùnrin tí ò bá ti lóko gbọ́dọ̀ mọ bó ṣe máa la ó gbọ́dọ̀ pàdánù méjèèjì. Mo kàn mọ̀ yí pé mo ò tí ì débi òjòkó mi ni. Scandal ni ọkùnrin tó bá ti bímọ jù tó bímọ fẹ́lẹ̀ ẹrù ẹlẹ́rù ló gbé kò ń ṣẹrù ẹ fi wọ́n sílẹ̀ ó ò lè lọ fi wọ́ ọkùnrin yẹn máa yan ọgbọ̀n kí àwọn tó ti bímọ fún má wà bá ẹja wọ́n máa bí ẹja ó lè máa sọ pé ó fẹ́ máa fi wọ́ ọkùnrin yẹn máa láwọn lójú lórí social media bí ìgbà tí Lizzy ìdí ó fi láwọn lójú wọn ò kò rí ṣe ẹ̀fíìsì tó fẹ́ fi láti ṣe yẹ kò rí ṣe kò rí ṣe Ọlọ́run mo fi bẹ̀ yín o ẹ lajú yín lẹ jẹ́ kójú yín là tẹ́ bá mu tí ẹ ní sùúrù pé ọtí yẹn kílẹ̀ lójú yín kẹsàn sọ yẹ́sì fún lórí burúkú Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ ní ṣàgbákò nu ayé you will choose the best of man that you want and you will choose the best in the mighty name of Jesus tẹ́ bá máa yàn báyìí tó dá lọ́lọ́run máa fún yín ẹ ní yànyàn kú yàn agbọ̀rọ̀ Ọlọ́run kéde lajú yín lẹ o ìgbà míì náà tó má gbàdúrà tó bá lajúlẹ̀ dáadáa tó bá lọ gbé wọn gùn ó ti wọ gòbé nìyẹn o lajúlẹ̀ dáadáa báyìí má jẹ́ kí nǹkan tó wà lára ẹ̀ má jẹ́ kó gbóná jù calm ara ẹ̀ down láti lajúlẹ̀ dáadáa pé is it the right man ṣé kò ń ṣe pé lè ti ní gbogbo obìnrin láyé
ẹlòmíì kò sí country tí ọmọ tó bí òsì ibi tó bímọ dé gbogbo ìgbésí gbogbo ilé ayé ló ti bímọ ó ń fi ọmọ ha kiri ni bí o tó ṣe èèyàn ṣé ìyẹn ló fẹ́ máa jà lórí ẹ̀ ìyẹn ló fẹ́ máa jà oh my God Ọlọ́run gbà mí I have no strength for that nonsense mi ní strength fún wẹ̀ ti yé yín sìn àgbákò ó bá ń gbọ́ àgbákò ó jàmù àgbákò gidi inú ayé ni ó jàmù àgbákò gidi inú ayé ìyẹn ló ń pè ní jàmù àgbákò shall be well with us I'm telling you it shall be well with us má jẹ́ kọ́kùnrin kankan fún ẹ ní pressure o ó ti yé ẹ ń sìn má yẹ kọ́kùnrin kankan fún ẹ ní pressure ṣé kò yé ẹ ń sìn Ọlọ́run mo fi bẹ̀ o mo rántí 2022 ó ti yé yín bàbá yẹn bọ́ máa fún mi pressure ni ó máa fún mi ní pressure máa ní kí ló dé kí láà dó nínú òbò gan tó kọ̀ máa fún mi ṣọ́ máa ń sọ táìmù téèyàn máa dóbò ni mo ní láti yọ tí mo ti wà ní ayé mo kọ̀ máa rí pé adédédóra wa ni kò ń ṣe pé mo máa sọ táìmù and date tá a máa dóbò mi ò gbọ́ rí kò ṣẹlẹ̀ rí èmi kàn mọ̀ yí pé a máa dóra wa ṣá ó kàn máa dédé happen ni àní fi táìmù sí àní fi déètì sí irú relationship tèmi máa ń ṣe nìyẹn kò ń ṣe pé a máa fi táìmù sí èmi ò ń fi táìmù sókó dídò ó kàn máa dédé happen ni ibẹ̀ ni mo ti mọ̀ pé alágbàkó ọkùnrin lè máa jẹ́ Ọlọ́run ló yọ mí alágbàkó ọkùnrin lè máa jẹ́ Ọlọ́run ló yọ mí mo kàn pé láàárọ̀ ọjọ́ yẹn ni àmọ́ pé ẹ padà ìyá ìwà mi mo ní kí ló ń jẹ́ ìyá yìí ìyẹn ní 2022 yẹn mo ní kí ló ń jẹ́ ìyá yìí mi understand èmi tí mo kì í tẹ̀lé married man orí ló yọ mí mo gbé ẹlẹ́dàá mi mú ni gbogbo ọ̀rẹ́ ló ń wà awkward èèyàn kì í ọkùnrin tí ó bá máa tẹ̀ lọ́kùnrin èèyàn kì í ní time ọkọ yẹn kọ́ máa dédé wá ni because èmi ò mọ tẹ̀yìn ẹlòmíì o èmi ò ń fún pé amadu àwa lọ́la tó bá di lọ́la amadu àwa no ó máa dédé wá ni o a lè rí wa sì sí kí gbogbo ẹ̀ jẹ́ okó dídó ni o a lè rí wa lọ́la tó yẹ pé kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ do you understand now wọ́n fi time sí okó dídó wọ́n bá jẹ́nu bọ́ọ̀sì inú káà náà láti pàdé a lè jọ yọ̀dí àwọn akọ́jọ́ kò lè náà ni èmi wọ́n fi time sí ṣé kò yẹ yìí sí èmi ò mọ bí tó ti ń fi time sí okó dídó pé ok tó bá jọ Sunday kan amadu èmi ò mọ time ẹ̀ tó bá wà nínú mọ́tò ẹ̀ tó dé òbò mi dẹ̀ gbórí sókè wàláì ó máa wá ṣòṣòkò tó yẹ báyìí tí máa jókòó ni a máa sáré ṣe one round ó ṣe mo wá àwọn fasafoso yìí tó máa dùn mẹ́ tó máa dùn mẹ́mi gan so èmi ò mọ bí òjò máa fi time sí nǹkan bẹ́ẹ̀ yẹn so mi understand kò yé mi mọ́ ọ̀pá irú pátá àwọn ọlọkùnrin lè tún mú wa báyìí so pátá yẹn ò yé mi torí mi ò lówó pátá yẹn rí láyé mi lórí I'm telling you mi lórí mi ṣàwò pé irú pátá àwọn ilé ṣé yẹn máa tún fi time sí ni àbọ̀ sọ pé kí lélẹ̀ wá yà mí lógo àbí kó wá ya fọ́tò òbò mi ni gbogbo nǹkan tó máa wà lọ́pọ̀lọpọ̀ mi nìyẹn bí ṣé kò ṣe pé wọ́n bọ̀bọ̀ ìwà kó wá ya fọ́tò òbò mi nígbà yẹn ní 2022 yẹn àṣé oníyàwó ilé mi mi ní awálájọ mi ní àtọ́ wípé pátá tó fẹ́ lò yìí mi yóò understand it ṣé kí n búùkù ẹ̀ ló máa sọ ṣé n búùkù ẹ̀ tó bá fẹ́ búùkù ẹ̀ jẹ́ n búùkù ẹ̀ máa wọ̀ wípé tó máa tún fi time ṣó máa ń fi date and time sí okó ni èmi ò dé láìkì okó dídó àríwá wájú Monday àdó wa ó ti yẹ yín sí because èmi máa lọ síbi iṣẹ́ ọjọ́ kejì èmi láìka máa bẹ̀ sí ríra wa ìwé ní Thursday tó bá fẹ́ rí mi sí ẹ̀yẹn ó sì wà àmọ́ pé a ti fẹ́ wọ weekend èmi máa ń láìkì weekend ó ti yẹ yín from Friday máa rò pé èmi ò gbogbo style tó fẹ́ ṣe yé èmi ò ń ṣe é irú backwardness èèyàn wò lélẹ́yìn náà so kò kí align mọ́ ti tèmi ọwọ́ ẹ̀ ó ń là line títí tí àkírí yẹn fi tú wàláì gbogbo ẹlẹ́dàá bí mo ní pé Jésù máa ṣe wọn abálájọ tí gbogbo ọ̀rọ̀ ẹ̀ ò sùn tì mọ́ mi lára abálájọ kò sí bó ṣe lè sọ pé mò ń bọ̀ wá gbé ẹ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ ṣáni nǹkan kan máa ṣẹlẹ̀ sí kò sí bó ṣe lè sọ pé mò ń tí ń bọ̀ wá gbé ẹ̀ o nǹkan kan máa ṣẹlẹ̀ sí ṣáni tó máa fi padà bórí ṣe yọ mí nìyẹn o ọlọ gbogbo nǹkan tó wà ní orí mi ni pé wọ́n sọ pé kó wá mú fídíò bò mí wá torí pé kò ṣẹlẹ̀ sí mi rí pé kéèyàn máa sọ pé a fẹ́ fún one time kò ṣẹlẹ̀ rí bàbá Máyọ̀wá gan a fi 4 months la fi scott ademari adẹ̀dọ́wà wa 4 months la fi ṣe 4 months la fi ṣe relationship èmi àti bàbá Máyọ̀wá ìjọ ta fẹ́ra wa àti ẹ̀ tí wọ́n ti dóbò gan jọ yẹn gan àárọ̀ ọjọ́ kejì la bẹ̀rẹ̀ sí ṣínà sàárà wa la bẹ̀rẹ̀ sí ṣínà sàárà wa for fún one time and date go la bẹ̀rẹ̀ sí ṣínà sàtọ́ ẹgbẹ́ tó bá dé láti ibi iṣẹ́ bá a máa ṣínà sà láti ẹnu ọ̀nà bá a máa ṣe àwa lọ sí kíṣìn a máa ṣe so mi ò gbọ́ rí pé ọba fún ẹni ṣé kí n book ẹ̀
ṣá máa ṣe ní time báyìí ṣá máa ṣe ní date báyìí gbọ́ rí ọmọ òbó kan máa ń dédé ṣí ni kò ń ṣe yí pé ó wà fún òbò ní time me understand kí ni ìyẹn kò yé mi Ọlọ́run bá gbọ́ kò yé mi nígbà yẹn àṣẹ Ọlọ́run ní nǹkan tó fẹ́ ṣe mi mọ reason why tí mo ṣe pè láàárọ̀ ọjọ́ yìí mi mọ reason why bí a tó pé mo dẹ̀ lọ sí storage ni o mi mọ nǹkan tí mo fẹ́ bá sọ àṣẹ ìwọ tí mo kì í jẹ gangan ló fẹ́ gbé wá fún mi àṣẹ ìwọ èmi Ọlọ́run ní jẹ́ ẹ̀rọ orí ibú èmi náà rí tó bá fẹ́ bùkẹ́ bá bùkẹ́ tó bá Ọlọ́run lágbára gan o I'm telling you Ọlọ́run lágbára gan ilé ayé yìí nǹkan tí à ní jẹ ó ti yé yín sìn Ọlọ́run ní gbé wá síwájú yín o lórúkọ Jésù because èmi máa ń sá fún married man mi like a married man ẹni bá ti níyàwó lé èmi lè like ọkùnrin bẹ́ẹ̀ ti yé yín sìn ó bẹ́tà kó sọ tòótọ́ fún mi náà kó parọ́ fún mi Ọlọ́run máa gbé wá o Ọlọ́run máa tú àṣírí ẹ̀ máa tú pé mo ti bá ẹlẹ́dàá mi sọ ni láti ìgbà tí mo ti fi bàbá náà sílẹ̀ ti yẹn pé kèmi ní second wife mo dẹ̀ ti bá Ọlọ́run sọ kò ní sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ nínú ayé mi kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ married man is a no go area lọ́dọ̀ ti tèmi I don't know for you ti yẹ yín sí Ọlọ́run dẹ̀ ń bá mi ṣe láti ọdún yẹn tí mo ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ ń bá mi ṣe o ò ní rí mi pẹ̀lú married man kò sí nǹkan tó pè mí àti married man máa wà ká pàṣẹ ní lágbára Jésù àwọn máa wà ká pàṣẹ ní they are not meant for me and they will not be for me Ọlọ́run dẹ̀ ń ṣe tèmi ló ń bá mi mú wá Ọlọ́run máa tú ẹ láṣìírí ni àṣírí ẹ máa tú ṣá ni láṣìírí ẹni yẹn ṣe tú ní 2022 nìyẹn láṣìírí ẹ ṣe tú nìyẹn Jésù èmi tí mo popular èmi kí mo ń wá ká kí ló sọnù lọ́wọ́ mi Jésù Ọlọ́run ní jẹ́ Ọlọ́run máa jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún determination tí mo ní lọ́kàn mi yẹn Ọlọ́run dẹ̀ ń bá mi ṣe it's not easy o but Ọlọ́run ṣe I will not be the reason why that my fellow woman will be crying I will not be the reason why to me I don't want it torí first wife bàbá náà nígbà yẹn ayé assassin ló rán sí mi ayé assassin so I will never try it anymore never in my life ayé assassin ló sọ pé kọ́ lọ fi pa ọ̀tá mi dára torí ó feel pé gbogbo gbà yẹn kò dẹ̀ wá sí kayamata ó ti yẹ yín sí kò sí kayamata because ó feel pé ọkọ òun ó ti lọ because ìyẹn ò worry nípa ẹ̀ mọ́ kò sí nǹkan tí ìyẹn ò ṣe fún mi èmi ni mo wà lójú ọpọ́n so mo feel pé inú mi ń dùn gan nígbà yẹn mo feel pé mo ti wọnú ayé gan àṣẹ nìkan sunkún ṣé kò yẹ àṣẹ nìkan ké ṣé wọn kò lè rí ìbẹ̀rẹ̀ gbèsè ayé yín ni ẹ ní understand ó ti yẹ yín sí gbogbo attention tó yẹ tó get èmi ni mo ní gbogbo ẹ̀ full attention anything tí bá sọ òun ni bàbá náà máa ṣe tí bá ní kò ní sunu lé yẹn níjọ́ yẹn kò ní sunu lé yẹn níjọ́ yẹn kó wà nínú lẹ́sìn báyọ̀ pé kó máa bọ̀ ó máa bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni so mo gbàládùra mọ́ I'm telling you mo gbàládùra mọ́ so ẹ̀yin èèyàn ẹ ti rí reason why mo ń tẹ̀lé married man Ọlọ́run ní jẹ́ torí ìgbà yẹn ìgbà ìmọ̀ ni ìgbà kéèyàn kéré àti eyín sí so ìgbà tí mo kéré ni married man kò ní lọ tó bá wọ bíbà kò ní lọ o ẹ gbàgbé tínú ilé ẹ̀ kò ní wùn ṣe mo máa filẹ̀ ni èmi ló máa tẹ̀lé kò ní lọ cannot go ló máa jẹ́ tó bá wọ bí that's why mi kì í fún un láàyè kò sí bó ṣe lè sweet mouth mi tó mi ní dáhùn lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run that decision Ọlọ́run dẹ̀ ń bá mi ṣe decision ńlá ni that you have to take and it shall be well with you guys ìfín sílẹ̀ o ilé olówó èmi kẹ̀ṣẹ́ mi lẹ́yìn ọ̀la ibi tí ẹ pé Jésù nìkan mo ní mi ní ní Jésù lọ èmi ọgbà wèrè bí olóògùn ọgbà wèrè mi ní ní Jésù lọ. ọbẹ̀ kọ́ tí mo fà báyìí kọ́ ti já sí wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ wá ohun tí mò ń tà ní Lady K African store mo wà ní 76 Wentworth Street mi ò bú yín o kábíyèsí alẹ́ ìjì o mi ò bú yín o bọ̀tẹ́ yín lẹ sọ̀rọ̀ ní eléyìí o so náà ẹ wá ohun tàǹtà gbogbo lówó Lady K African store ẹ̀yin mọ́mì mi tẹ fẹ́ lo nice cream gbogbo ẹ̀yin tẹ ti ní two colour gbogbo ẹ̀yin tí skin yóò glow mọ́ ẹ jẹ́ kí n fún yín láwọn àṣírí ọ́ìlì kan tẹ́ máa lò tí skin yìí máa glow tó bá dẹ̀ jẹ́ combo ilẹ̀ fẹ́ ó wà pa gidi pẹ̀lú serum ẹ rí pé ó ti fẹ́ tán owó ni ṣẹ́tìrí ẹ̀yin tẹ́ bá mọ bí mo ṣe to cream ìtẹ́lẹ̀ pẹ̀lú face cream tẹ́ bá mọ bí mo ṣe to ẹ mọ̀ pé mo tó ó pọ̀ gan bíbà ṣẹ́rí báyìí sì ó ti fìdí jálẹ̀ tútù yìí ló ṣẹ́kù sẹ́ẹ̀tì báyìí lọ́nà méjì ló ṣẹ́kù confam ní apá tó ṣe
ẹ̀yin tó bá lè jẹ́ pé face cream ẹ̀ nìkan lẹ fẹ́ máa ta fún yín, ẹ̀yin tó bá jẹ́ serum ẹ̀ nìkan lẹ fẹ́ tẹ lọ fi mix cream yín máa ta fún yín ó wà pa, ẹ̀yin tó bá lè jẹ́ pé lotion ẹ̀ nìkan lẹ fẹ́ kẹ́kọ̀ọ́ ra máa fi ṣe kíni máa ra fi boost skin yìí yẹ kó má di vóò kó má funfun gbòòsà tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ ṣe fẹ́ ẹ kọ sí mi máa ta fún yín ó wà pa gan ó mú yes o ẹ trust me ó mú gan gidi ni so èyí tẹ bá ti fẹ́ ẹ kàn sí mi ojú òní tí mo wà available tẹ́ bá dẹ̀ tún wá fẹ́ yẹn mo tún wá ní àwọn hot cake cream kan bíbá inú ègé ṣé program wa yóò tí gùn jù kí n display àwọn cream fún yín mo ní àwọn sẹ́ẹ̀tì cream tó jẹ́ wípé tí ẹ bá lò ó ṣùọ́ pé ẹ máa fàdúrà ránṣẹ́ sí mi ẹ̀ ní lọ́la cream bò mí mọ̀ ẹ má dẹ̀ gbàgbé ẹ̀yin mọ́mì mi fake cream pọ̀ ń ta o kódà tẹ́ bá rí pé mi ò fi bẹ́ẹ̀ sọmọ́rọ̀ àwọn màmá mi kan ni wọ́n dìde pé mi pé Lady K jẹ́ kó máa yí àwọn èèyàn pé fake cream pọ̀ ń ta kó máa lọ ra cream bò mí Ọlọ́run gbọ́ so ẹ̀yin mọ́mì mi ẹ wà careful ẹ má jẹ́ kó bà skin yín jẹ́ kó easy tí skin bá ti bàjẹ́ láti correct ẹ̀ padà ó máa le díẹ̀ ó máa ń pẹ́ kó tó correct so ẹjọ́ torí Ọlọ́run ní bá àwọ̀ wá jẹ́ àdẹ́ní fún ara wa ṣe ra wa ẹ̀yin tẹ́ bá need àwọn nice cream ẹ máa bọ̀ wá síbí ọṣẹ wà face cream wà body lotion tó wà pa ó wà ẹ dàgbà ẹ dọ́láwọ̀ kí ló fẹ́ fà ẹ dọ́láwọ̀ náà kí skin yín kó jáde síta kẹ́dí tí ọmọ kókó padà kẹ́ máa look beauty kẹ́ máa look ó yẹ yé náà so ẹ kàn sí mi gbogbo ẹ̀ wà bí tó bá dẹ̀ já àwọn nǹkan àdúrà wa ni àdúrà ń gbà ẹ wá gbọ́ṣẹ́ wò ẹ wá lo ṣẹ́ mo sọ fún yín pé mo wá faṣọ ìpolówó ni aṣọ mi tí mo wọ̀ sísàlẹ̀ òun lọ́ọ́ ráfi sáì yọyẹ̀ mo wá fi polówó ni ẹ ti mọ̀ pé mi ò ní wá faṣọ polówó kí n má wọṣọ sísàlẹ̀ so ẹ lè máa rí tó yọ ń bí aṣọ mi ló yọ sàlẹ̀ so ẹ̀yin tẹ́ bá dìde aṣọ ẹ pè mí spiritual products ẹ pè mí àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù ẹ má gbàgbé láti bá mi like kẹ́ bá mi love kẹ́ bá mi share ire o.